mọ bí bàtà ń gbé tàmí lẹ́sẹ̀. Mẹ́mọ́ 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 olúkúlùkù abití ẹ̀ lára. Èmi mo mọ bí bàtà ń gbé tàmí lẹ́sẹ̀. Kò sẹ́ni tọrọ ayé mi yé. Kò sẹ́ni tọrọ ayé mi yé o. Bí kò bá ṣọlọ́run nìkan, àfi kó wá síbi ó fọkàn tán. Gbogbo alárẹ̀rù ṣùgbọ́n tálámọ̀ tí ó kún ní lọ́wọ́ láti gbé ẹrù náà kalẹ̀. Ẹ káàbọ̀. Ìgbádùn lẹ́wà o. Dọ́pọ̀. Jáde wá. A dúpẹ́ o. Ẹ ǹlẹ́. A dúpẹ́ fọ́lọ́run. Ajé bugbájẹ. Àjọkẹ́ ńkọ́? Àjọkẹ́! Àjọkẹ́ wo? Àjọkẹ́ kan náà. Ń gbé wà. Ṣé ti ń kọrin? Lọ́mọ tó jẹ́ àyàtà ọ tó ti ṣe lọ táwọn bí ọwọ́. Ṣé ìpá máa ti ń rìn kun ìsà? Kí ni ìyá sì mọ sara lóore dáadáa? Ẹ kọ́ ọkọ̀ gòrò. Ṣé sátà? Ẹ gbé nílẹ̀ ni. Ń gbé nílẹ̀, mo gbé pamọ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ gbé pamọ́. Kò burú, ó sì gbé mi. Yàrá. Ká fẹ́ lọ jà. Ok. N sì mọ̀ pé á lọ lónìí ló jẹ́ padà wálé wá kó àwọn aṣọ. Ọ̀la. Mo ní kí n sáré wálé wá sọ fún mi. Ṣùgbọ́n tájọkẹ́ bá ti dé, ẹ bá ń sọ fún kó lọ bá ń lọ sọ́dọ̀ ìyá Àdìjá kó bá ń gbowó mi lẹ̀ o. Torí owó la fi pé náà owó o. Mímọ kíyàn jẹ́ yẹn gbèsè láti jọ kó wọ́n pẹ́ kó n ti san. Sọ́wọ́ kọ́ láti rajà míì ni. Ẹ kúlé ìyá mi. Tí ìbá kúlé ńkọ́? Níbo ló lọ? Mo lọ ṣe lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni. O lọ ṣe lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀. Wo tó bá bẹ̀rẹ̀ sí ìyàn tí wọ́n bá kí ọ, má gbẹ̀dẹ̀ bí o. Mo ń sọ fún má gbẹ̀dẹ̀ bí o. Ó yá, àfira. Lọ́ba ń bá Àdìjá kó lọ́ba gbowó mi wá lọ́wọ́ rẹ̀. Kíákíá. Ìyá Àdìjá èwo. Ṣé ìyá Àdìjá pé méjì ni? Mo ní ṣé ìyá Àdìjá pé méjì. Ọmọ àlè. Ọmọ àlè akótẹrẹ bá tẹrẹ. Ìyá Àdìjá wo? Ìyá Àdìjá ànábì ni. Abẹ́ẹ̀rí. Ní Mẹ̀dínà. Ń gbé pé ìyá Àdìjá wo. Wọ́n á béèrè pé ìyá Àdìjá wo. Ẹgbẹ́. Kí ni? Ẹgbẹ́ wá sí. Ebe ẹ ti tọ́jú ọ̀gẹ̀dẹ̀ jẹ́mi náà tọ́jú ẹ̀pà. Mo fẹ́ sọ̀rọ̀ ni. Mọ̀ sọ kí n kàn gbọ́. Níbi tó náà lọ gbọ́dọ̀ lọ́wọ́ fẹ́ dé. Àárọ̀ bíi ọjọ́ márùn-ún àbí ọ̀sẹ̀ kan. Ọjọ́ márùn-ún àti ọ̀sẹ̀ kan. Kò sí wàhálà. A jẹ́ pé kì í sónú ilé. Láti lọ sí kí ni? Kí n lọ mẹ́rù lẹ́ni. Mo fẹ́ gbọ́kọ̀ lóko. Kí ló dé? Ètò gbélé oko mọ́júmọ́ lónìí kọ́. Bó mọ ẹ̀mí iye tó ṣe. Ti bí wọn náà lọ́ọ́ sí olóòlójọ́ méje kó tó dé. Ní sì máa fi yún máa fi wọ́ra ó yẹ kí yún tu ọdún tí fi dé. Ó fi èmi nìkan lẹ̀. Kí n dá wà nulẹ̀. Ẹni fi ṣe yàn. Nǹkan sí ọ. Ọ̀rẹ́ ṣe ń dá wà nulẹ̀. Ọ gbádùn rárá. Èmi ò ṣe wọlé kankan mọ́ mo yẹ wà. Lẹ́yìn ọ̀gá yín. N rò pọ̀ gbádùn. Àwọn ìbò náà mọ̀ sí lórí àga. Sóòrè orí ẹ bàjẹ́. Ẹ wá gbà mí. Wọ́n sí lórí àga. Nǹkan dé. Ẹ kú ọ̀lẹ́ ń bí o. Ẹ kú ọ̀lẹ́ o. Ẹ kú ọ̀lẹ́ o, ta ni? Ẹ kú ọ̀lẹ́. Àjọkẹ́, ìwọ ni? Báwo ni? Dáadáa ni. Ìyàwó yín ni mo wá béèrè. Ó súré jáde, ó ṣẹ̀ jáde sí i ni. Kí ló wá fẹ́? Ìyá mi ni wá gbó tó wà lọ́wọ́ wọn wá ni. Ó dẹ̀ ṣẹ̀ wá jáde sí i ni o. Wọ́n sì ń tí ìbá rówó gbà yín gbọdọ̀ wálé. Màá dókòó dé wọn bí ìbá yín gbà yín. Tó bá fẹ́ wá dúró de, má dúró síbí, wọnú ilé kó jókòó. Gbogbo ìròyìn bá kọjá ń bì, ṣé ó wà máa sọ fún ọ pé ìyàwó mi jẹ yín lówó, ó wá sí owó wá torí ẹ̀ jókòó síta. Wọlé kó jókòó, wò wá rí àpótí ní ọ̀yà gbé àpótí kó jókòó. Kò ní pẹ́ dé. Ṣé mo jọ gẹ̀dẹ̀ tán kí n tó sùn ni? Báyà ni mo jẹ tán.
ọmọ ìdá Àjọkẹ́ 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 sọmọ èdè ni wá gbà mí ọmọdé wọn ní kọ́ lọ bá yàrá àdìyàwó ẹ̀ kí n tó sùn tí mo fi sùn tí mo fi jí ọmọ ẹ̀ ti ń rìn kó ẹ̀ lóòótọ́ ń bọ̀ nù wá gbà mí n tiẹ̀ tún mọ́ mi lórí ọ̀gẹ̀dẹ̀ Àjọkẹ́ alákọ̀wé gbóò ni dákun ọba ń gbúrò Àjọkẹ́. Àjọkẹ́ mo ṣàkàn rí tó náà ń lọ sọ́dọ̀ àdìjà onígàrí ìgbà tí mo rí last yẹn o. ẹ dákun ṣé kò tí ì dé láti gbà náà di sin. kò mi ò rí láti gbà yẹn. èmi ò rí láti gbà yẹn ìta tí mo lè wà náà rè. èmi sùn ibi wà rò pé yóò yí dé bóyá ó tún ti ń ṣe nǹkan mi ń bomi. kéde rárá. àtọ́sà mi ì tí ì rí rárá láti gbà yẹn. mo ń bọ̀. tó bá máa ń lọ. alákọ̀wé ẹ dákun mọ̀ bọ̀ mi ò tilẹ̀kùn mi ò ní pẹ́ dé ìsìn ìbàdí yìí ṣẹ́gbọ́ ẹ ṣeun. àmọ́ èmi ń jáde lọ sa o. ẹ mi jáde ó ṣe adájọ́ tí mo fẹ́ ran yín lẹ́sẹ̀ fẹ́ jáde ẹ bẹ̀ pé kò sẹ́ni kankan lé ẹ̀yin nìkan lẹ́ wà lé ẹ sì rí sẹ́ni ló jẹ́ wà lé Ọlọ́run sì pèsè iṣẹ́ alábàáríkà fún yín ẹ dákun tó bó ṣe post office tẹ́ mọ̀ ẹ ha lẹ́tà ẹ jẹ́ ń dé ní ìsìn yìí ní pé kí n kẹ́rọ pápá kí n dé ní ẹ dákun mi ní pẹ́ dé ẹ dákun ẹ ṣé o. àbí irú kílé lè bá ìṣẹ́bẹ́ ní tó bímọ ọ̀ràn ló ń pọ̀ èwo ni kémi má jáde táwọn tèmi ti ń pè mí gbòòrò báwo ló ń mi ṣe tàjọ́ tẹ́ Àjọkẹ́ ṣe kàn tèmi kò ṣọ̀pẹ́ máa bá mi lé o. Àjọkẹ́ Modern. Ìfọ́ tí ẹ bá ọ. Àjọkẹ́ ìfọ́ ìwọ lọ tó báyìí ní ọ̀nà wà báyìí orú ìrìn òfowó ni bàbá yìí bá rìn tí mo ṣe ṣọwọ́ méjì ọmọ ìyá gba ọwọ́ mẹ́rin màá wá ọmọ lérí. láti àárọ̀ tí ìyá rẹ̀ ti sọ pé kọ́ lọ gbó wá lọ́ọ̀ yá àdìjà ọwọ́ á lọ ọ̀wọ́ adébọ̀rọ̀ sọ ẹ kú rí bẹ́ẹ̀. ìwọ náà kọ́ èkejì rẹ̀ ni bàbá àdìjà ti ń gbó mọ́lẹ̀ mo béèrè lọ́ọ̀ rẹ̀ ní ìwọ yìí ìwọ ọmọ léjeléje bí ọmọ fáì tí mo rò pé ọmọ gidi ní ọ̀yá rẹ̀ sì mọ wí mo nírọ̀ àti bó ṣe wà nísìnyí tó bá débi igbó Òṣogbo sí igbó ọbẹ̀ ni o ò lè rúgbà ní wọ́n tá a ti fọkàn sí eléyìí tó o ṣe ìyá rẹ̀ ọgbọ̀ ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ. yọ ọgbọ̀ ìyá rẹ̀ ọgbẹ̀ lẹ́yìn. ebi ọ̀fọ̀ kan sí pé o lè mọ̀ sí tó o ṣe yìí kí ni èjì rẹ ìwọ ọmọ kékeré bàbá àtìyàwó àwọn wa rún ọmọlẹ̀ ọwọ́ à ń pariwo tó bá wọn. olóúnjẹ tí ìyá ti ń jẹ láti 1942 ìwọ sì múlẹ̀ kó o ṣe rún lárùn pín àṣọ ọgbàdùn rà á bó ṣe wà yìí ìyá rẹ̀ ọgbọ̀. dòdò lọ mo ti bá fẹ́ kí n fún yín ni mo máa fún yín. sórí rẹ̀ pé sá tí bá kọ́ nísìn o ò ní fọṣọ tẹ́lẹ̀ o ní lọ bí sẹ́gbẹ́ rọ kí ló ní tọ́ fẹ́ fún mi sọ olówó tọ́ fẹ́ fún mi ni. ayé mọ̀ ti bàjẹ́ ayé mọ̀ ti lu jára wọn kì í íńtánẹ́ẹ̀tì mọ̀ ti bà nǹkan jẹ́. ìwọ ni bàbá àdìjá ó ti olóhùn ọba mi yóò mo ti wo blue kan yìí ìwọ ni ẹrún báyìí bàbá àdìjá ayé rẹ̀ ti bàjẹ́ pátápátá o ọwọ́ aká osókè lọ́wọ́ à ń ké aṣọ ọ̀làdìwọ́ báyìí tó o Dubai lọ tí lẹ́yìn tó rẹ wá gba gbogbo olé kankankankankankan tí mi ò bá wá yọjú kọ́ ayé bá jáde bàjẹ́ sí yọmọ mọ mílíkì mi ọ wà nísìnyí ó ti rún lárùn kí irú rẹ̀ yìí téèyàn lè sọ pé o lè gbé bàbá yẹn ẹ mo wí náà yọ ká mọ̀ ṣèdí gẹlẹgẹlẹgẹlẹgẹ yá
ọ̀wà rẹ gbẹ̀ rẹ àgbàlagbà ló tún wá lọ bá oúnjẹ ń jẹ́ àgbà lọ́wọ́ ìyá àtijọ́ tí yóò pọ̀ yóò ràn ọba yìí oúnjẹ tí àtijọ́ láti 1942 òun sì bọ̀ bẹ́ẹ̀ o sì jẹ́ tẹ́lẹ̀ kan náà ayé bàbá àdìyà àjọ àbí Àjọkẹ́. Ma era ma o. Yes ma. O ṣeun o. Mo wá kó lè sí ni. Ṣé kò pọ̀ jù? Era ma kò pọ̀ jù. O ṣeun ọkọ mi. Yes ma. Ọlọ́run á kẹ́. Àmín. Gbogbo ohun tó bá dáwọ́ ló máa yọrí sí rere. Àmín o. Ìwọ náà àrọ́mọ kẹ́ ojú òní tí o. Àmín. Ẹ ṣé ma. O ṣeun. Mo ní tí mo ṣe lókè má bá yín dáná oúnjẹ tẹ́ máa jẹ. Ìyẹn náà dáa. Ó dáa ma. Àmọ́ ṣé wọn sì ní máa wá nílé báyìí? Ṣé màámi wọn ò sí nílé tí n bá lọ ilé mi nìkan náà mo máa wà nílé kò sí nǹkan kan tí mò ń ṣe nílé náà. Ó dáa mo dúpẹ́ o. Yes ma. Mo mọ̀ ọ́ lóore o. Yes ma. O ṣé mo dúpẹ́ o. Yes ẹ rárá ń bẹ̀ yẹn o. Yes ma. Jọ ṣé ó ní nǹkan tó fẹ́ tá a ṣe fún ẹ nínú ilé yìí? Kò sí. Kò sí? Bẹ́ẹ̀ni. Ẹjọ́ tí kò bá wá sí kí ló wá dé tó jẹ́ pé mo ká ẹ níbi tó ti fẹ́ jówó? Ojú kòkòrò ní dá mi láàmú kì í ṣẹ̀bi èmi náà. Ojú kòkòrò ní dẹ́ ẹ láàmú. Bẹ́ẹ̀ni. Sórí pé orí ò pé ò ní lákàyè ojú kòkòrò ló dẹ́ ẹ láàmú. Ó ṣe mọ̀ tó wá kígbe pé ìmọ̀ ṣe ẹ́. Mo máa fi lè fa ẹ̀ létí. Àmọ́ the next time ọjọ́kíjọ́ tí mo bá tún rí ẹ ní pé o try o make attempt láti jí owó àbí ìkọ̀kan nínú ilé yìí ṣe bọ́ lọ́wọ́ ẹ nìyẹn. Ọlọ́run ní jẹ́ mi náà rírú ẹ̀ mọ́ ẹ dákun Ọlọ́run ní yẹ̀yẹ́ tí náà ẹ ṣé mo dúpẹ́ àmọ́ madam ẹ mú jọ́gò mọ́ káwọn ọmọ fojú olè wò mí. Má jókòó ọ̀gá mọ́ bẹ́ẹ̀ni súnmọ́ bí bá jẹ́ ní sọ fún mi. Yẹ́sì òpònú dìdìrín kí má jẹ́ kó ga mọ́ kó sì kó lọ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe jọ. Má sọ fún ọ̀gá o lè gbé wìrì á ní kó sì kúrò bí báyìí. Nígbà tí yóò jí owó tó tuntun ní ẹ̀fọn tí kò má sọ fún ọ̀gá. Èèyàn wo lílé gbogbo àbúkọ ayé ìlú wa lọ́wọ́ every time lè yóò máa complain tí màá tún lọ sọ fún yẹn ń sìn kò ní ọmọ ọ̀dọ̀ tí yàn gbà. Kámúra o ṣiṣẹ́ o ẹ̀yin ará mi kámúra o ṣiṣẹ́ o ẹ̀yin ará mi. Bàbá rẹ ní rẹ́kọ̀dù ewé pa àkàtọ́ pọ̀ gan-an. Múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹ̀ ní gíga o kámúra o ṣiṣẹ́ o kábọ̀ ará mi. Eléwọ́láwá ìyá rẹ̀ lá. Àjọkẹ́ ó jẹ mí kọ́ yìí kí ló tó wá pé ọkọ tó gbede. Gbọ́dọ̀ tó rí nǹkan ara ni. Ẹ wo wá o mo yẹ kí tọ̀sán pẹ́ o kò gbọ́dọ̀ pẹ́ o bó ṣe wà ilé ni ọmọ lọ straight ilé náà ni mò ń lọ. mọ yàbí kankan o máa pe àwọn alẹ́ máa wo aago tó kú omi yìí sì máa aago tó délé mọ lọ lé straight ọ̀dàbọ̀ mọ pẹ́ lọ́sàn mọ pẹ́ olóko jẹ̀mídé lọ́sàn o mọ lọ lé straight mọ yàbí kankan o. Kámúra o ṣiṣẹ́ o ẹ̀yin ará mi kámúra o ṣiṣẹ́ o. Ayé yẹn àdá. Táyé ni sà. Mo rò pé ẹ ti ṣí èrè dọ́nù oríkèlò orí yìí burú kí lẹ́ ń wò lọ. Èmi ń wò pé kí n bá gbẹrù dé ta tiẹ̀. Ẹrù wo ló gbé lọ́wọ́ tí ẹ bá rí pé ẹ ti ṣí èrè mo ní kí lẹ́ ń wò lọ. Ìdí ni sà. Táyà ni sà. Orí ẹ burú táyàwó ó lọ sí i ìwọ èmi máa ṣe ẹ ṣàtà lọmọ gbé ẹ̀yìn tẹ ń wò ó lọ sí i olórí burúkú ni ọ. Bí ṣe ń ṣe mí gan bí kí n gbé tẹlifíṣàn kí n là mọ́lẹ̀ kí n ṣe fọ́ yányán kí wọ́n ní kí ló dé irú ẹ̀mí wo ló gbé ọwọ́ tó fi gbádùn tẹlifíṣàn kíní ìmọ̀ọ́mọ̀ ni. Mọ̀rádà àdó olórí burúkú yìí ìmọ̀ sí òfò tolúwa rẹ̀ gan wá ń ṣe ìmọ̀ bí wọ́n dá sí wọ́n wá jókòó sí kalẹ̀ wọ́n máa ṣe sẹ́ńlímọ́ wọ́n sì dábì kankan wọ́n dá fúnra dáradá. Kọ́lọ́n kan fún mi níbi ìṣẹ́jú kan kó kàn fún mi níbi ìṣẹ́jú kan kó gbé gbogbo owó tí wọ́n fi ń tọ́jú yín kó kàn gbé sí mi la kó kàn òbẹ́ mi kó ṣe rí láàrin ìṣẹ́jú kan péré. Mo gbé wíìgì orí mo wọ̀ sọ bí bàtà pé ọwọ́ kù bí kan wọ́n sì kù bí kan kọ́ lọ́ọ̀gá ni bó wọ́n kù sí. Ṣé àdàdo òsì ìmọ̀ye tí wọ́n fún mi gan èlò láìsàn gan wọ́n àmọ́ ṣe
Sẹ́límọ́ o Sẹ́límọ́ o ìmọ̀ tí wọ́n gbé tí wọ́n gbin wọ́n tún dókòó wọ́n fẹ̀yìn tì sọ ni Sẹ́límọ́ ó fàágùn. Sẹ́límọ́. Madam ó yà yín o. Ṣé torí pé mi ìgbé mọ́tò wọlé mo bá kẹ̀sì ta ni. Kí ló dé ṣe fẹ́ sáré mú nǹkan lólè. Mi ìwà mú kankan kò ṣẹ́. Mo ṣe wàhálà látàárọ̀. Wípé kò fọ́ TV kò da gbogbo nǹkan lé irú kò bà gbogbo nǹkan jẹ́. Àbí? Ṣé ẹ̀ ń mo ṣe ń gbọ́ bí mo ṣe ń ro ni. Kò ń ro ni. Bẹ́ẹ̀ ni exaggeration ni. Mo like word tó lò. Ìwọ exaggerate. Bẹ́ẹ̀ ni. Òun exaggerate. But tá bá fún ẹ láyé o máa ṣe gbogbo kíní yìí o. Láíláí Ọlọ́run má jẹ́ ríru ẹ̀ Ọlọ́run èmi Ọlọ́run má jẹ́ rí kí n bá nǹkan jẹ́ èṣù padà lẹ́yìn mi. Èṣù tún ni. Mi náà ní kàkà sí. Sẹ́límọ́ máa ní dá fún ọ̀tọ̀ ń ṣe ẹ̀. Gbogbo nǹkan èṣù gbogbo ẹ̀ ó ṣáà ń di lórí èṣù. Mo kàn ń wíṣì pé ọjọ́ kan kí èṣù yẹn kó dìde kó láàrin fún mi. Níwọ̀ kíní burúkú yìí kí ló ṣẹlẹ̀ ṣé dandan ni? Tó bá dẹ̀ mọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ mọ́ wà á dẹ̀ ní pé òun ṣiṣẹ́ mọ́ ó fẹ́ máa lọ. Sẹ́límọ́ gbogbo ìwà burúkú ayé àtọ̀run yìí ọwọ́ ẹ̀ ló wà. Ọlọ́run ló mọ bí mo ṣe gbà ẹ́. Tábà wọ ẹṣẹ́ wàá rúmú tábà ní pé kò gbégbá wàá rúmú kò sóúnjẹ àjọná kò ṣe pé gbígbé kò tún wá fọ́ TV ló ṣe ṣe é báyìí. Madam kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ìjà ríru ẹ̀ gbogbo tí ó mú mi gbé mi kú ònú ilé yìí gbé mi kú ònú ilé kódà bí n bá tún bá yín ṣiṣẹ́ tán gan ń darapọ̀ mọ́ fámìlì yìí ni. Kò ní dá fún fámìlì ẹ̀ kò ní yẹ wọn fámìlì ẹ̀ dá mi mọ́ ọmọ tọ́ ni. Kò ní yẹ wọn fámìlì ẹ̀ kò ní yẹ wọn ará ilé yìí èmi máa dẹ̀ ẹ́ mọ́ ọmọ tọ́ níwọ̀ ọmọ tó òróró ikọ̀ wá yìí tó jẹ́ pé òun wíṣù wa dáadáa yìí ó ṣe wípé kò bà gbogbo nǹkan jẹ́ tó bá bàjẹ́ jọ kí ló máa ṣẹlẹ̀ ó máa padà lọ sílùú yín wàá fi wálẹ̀ àgbẹ̀kọ̀ tí ẹ lè possible kò lè work báwo ṣe gbà ẹ́ kí lóhun question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó wáṣẹ́ wá bíbá ṣé mo béèrè bóyá o ní mental problem because ó yẹ kí n béèrè ó kí ò pé. Ẹ má bínú èṣù ni àní ẹ mọ̀jẹ̀ èṣù ní tìmí kí ni ẹ wò. kó gbẹ́nu sóhun kò yé máa pè èṣù mọ́ kó gbẹ́nu sóhun kò yé máa pè èṣù mọ́ ikọ́ tó wà nú ẹ̀ ló ń sọ ikọ́ tó wà nú ẹ̀ mo ṣé mo rà kọ́ lọ́wọ́ ẹ̀ tí mi sanwó ni. Rárá ẹ tún mọ fún mi lówó ni bẹ́ẹ̀. báwo ṣe pàdé ẹ̀ Ọlọ́run ṣé gbogbo gàdàgàdà ẹ̀ kádàrá ni kò ní dáa fún kádàrá. ẹ̀mí èṣù nú ayé mi padà èṣù padà lẹ́yìn mi. Madam ẹ̀wẹ̀ má bínú torí Ọlọ́run ẹ wo nǹkan madam ẹ̀mí ìwọlé ẹ ṣàánú mi. Ó ga ọ. Ẹ wò. Ẹ ṣàjù. Ẹ ti tú wa. Ẹ ṣe máa bínú ẹ jù. Torí Ọlọ́run ẹ̀yin náà la máa bẹ̀ ṣáà má bínú lẹ́yìn ká tún appreciate nílẹ̀ kan sí wípé ẹ̀kan tí ẹ agree pé ká settle out of police station so ìyẹn náà tún nǹkan tá a máa dúpẹ́ lé lórí ẹ jọ̀ọ́ ẹ má bínú ọmọ assure yín pé oníṣerú ẹ̀ mọ́. Ẹ wò kí lẹ ń bẹ̀ mí fún kí lẹ tẹ̀ ní kí n má bínú fún gbàtà bá wà ládùúgbò tá a bá tún lè wúlò fúnra wa but ẹ̀yin nǹkan ni mo kàn máa kọ bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ gba àwọn ọmọ ń gbà mí ẹ má wá àwọn ọmọ tẹ́ máa gbà inú ìwúrú ọmọ burúkú yẹn látòdìdí ilé yín yẹn wá síbí báyìí kó dẹ̀ wá jalè ẹ wo kọ́nà ṣáà máa ṣàánú wa kọ́nà máa ṣọ́ wa lọ́wọ́ gbogbo àwọn ọmọ yẹn. àwọn akókò máa try náà ni àwọn ọmọdé yìí tẹ́ bá gbà wọn ọmọ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ìwọ dẹ̀ ní gbogbo ẹ̀ ìwọ oríṣiríṣi ló kọ́ wọn wọn fẹ́ ṣiṣẹ́ very jobless people. kọ́nà máa jẹ́ ká ṣe ọmọ. àmín àmín ẹ ṣé gan ẹ ṣé ẹ ṣé bá mi kí dáàdi paul ọmọdé. ẹ ṣé gan ni ok ma ẹ ṣé sà ẹ ṣé gan ni o ẹ sà. tó ṣẹlẹ̀ sí mi láyé. ó ṣe wọn kọ mi o. yes ma. ọmọ akẹ́wọ̀ náà. àmín àmín ṣé ẹ láìkí ọbẹ̀ yẹn. kódà ó ṣe Àjọkẹ́. Ma. Egbò wo ní ń bẹ lórí rẹ yìí? Egbò. Kò ségbò lórí mi ma. Ìyá rẹ tún ti nù. Ó dá mọ̀ jẹun lọ.
bí n bá ń gbó mi. ó ti rí ni ó sọ má ṣe dákẹ́ o má ṣe dákẹ́ má ṣe dákẹ́ o ó ti rí ni ó wí ẹni bá dákẹ́ tára rẹ̀ á bá dákẹ́. ó lágbára ojú ò ṣe fi mọ̀ wọ́n dá sí irú Sẹ́límọ́ yẹn kó máa já ó lè Sẹ́límọ́. Wò ó ṣeré tábà tí amúdé láti police station lọ́tẹ̀ ètò ṣe yẹn títọ́ ó kẹ́rù ẹ̀ kó máa lọ ni. Sẹ́límọ́ ìdá ló máa pè rẹ̀ lẹ́rù bó ti rò bí yóò máa ti yí padà wọ́n ká múnú yàrá wa lọ́jọ́ kan tó fẹ́ jí owó èlùdẹ̀ ló fẹ́ jí 5,000 naira. Wò ó ìwọ ata ò lè fatálẹ̀ kí tíntí ẹ̀ kò ta síyàn lójú báyìí á tààyàn lójú ni ó lè ló lè máa jẹ tí bá ṣe pé bóyá àwọn ará àdúgbò ń sìn wọ́n ti dáyàn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká ní à ń kọjá lọ wọ́n kà máa náwó sí wa ni ẹni àwọn ẹbí ò lè nìyẹn ọ̀gá ò lè nìyẹn màdámù ò lè nìyẹn kó yá máa lọ o kó máa lọ. n kò ní n ti agree pẹ̀lú ẹ̀ kó máa lọ because èyí tó ṣe tó next time tá a bá máa gba ọmọ ọ̀dọ̀ báyìí ká screen ẹ̀ dáadáa o ká wo fínífíní gbogbo ìwà òṣì ọwọ́ ẹ̀ pé kó má lọ dàbí pé gbéwìrì máa gbà. má jẹ ẹni tó ṣubú ti parí ijó ọmọ ọ̀dọ̀ again èmi ò tún jẹ́ sọ́n ṣòro ẹ̀ ṣòro mọ́ àgbọ̀ ọmọ ọ̀dọ̀ mọ́nu lè tá a bá nílò ẹni tó máa ràn wá lọ́wọ́ máa yà lọ sí family house wa máa lọ má burú mi kan ṣé bí iṣẹ́ tẹ àti iṣẹ́ tèmi náà ni. àṣebọ́ ó ti tó ga ó ti ga ó jẹ́ aṣọ ẹ fífọ̀ ní mind máa bá ẹ fọ̀ ó jẹ́ oúnjẹ yìí ṣe máa ṣe oúnjẹ fún ìyàwó mi. ọ̀rọ̀ yóò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀ má fọkọ mi dáàlà ọjọ́ kan lèèyàn máa ń kọ Sẹ́límọ́ wọlé kó lọ gbẹ́rù ẹ̀ kó jáde nínú ilé mi. ẹ mọ bínú sí mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ èṣù ní. àbí nǹkan ṣe é ni iṣẹ́ èṣù wo ló ṣe é èṣù ṣe é lò ní tírélà tó ń lọ ní títì kò bọ́ sẹ́nu ẹ̀. you know. èṣù ṣe é lò wá poison kò da sniper sẹ́nu so èṣù ló ṣe é ló fi ń jí nǹkan o tún wá tàtàrí àtàrí o bọ́ sílẹ̀ lómi o tún lọ gbé nǹkan ládùúgbò. ó mọ̀ pé mo sọ fún ẹ mo sọ fún ẹ pé ọjọ́kíjọ́ tó bá make attempt ṣe bí attempt ni mo pè ọtẹ yóò tẹ wá make attempt nìkan ó lọ sí ilé onílé ó lọ jí nǹkan ó lè gbé wíwí. wọ́n ṣe mí ni. wọ́n ṣe é. bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ tí n bá ń jalè wọn ni mú kúrò lára mi. tá a máa wá jiná tó tún mi bá wà lẹ́ni mọ́tòsẹ́ mọ́. ṣó ń gbọ́ olè yìí because tó bá fi ọwọ́ ẹ̀yìn tó bá fi gbá ẹ lójú ó máa bá rẹ lẹ́yìn ni abẹ́ máa gbọ́rọ̀ òṣì torí wọ́n ti bá tiẹ̀ jẹ́ débi náà o because o ti dáràn o ti kú jáde nínú ilé mi. ọ̀sẹ̀ ó lè ní ẹ́ orí olójú òkò bẹ́ẹ̀ náà ni mo rí ló sọ fún ọmọkùnrin kan mẹ́ẹ̀ pé kó fún òní kíní márùn kó tó fi 1 million sí. ó lè. àní ìbọn ló kù tó yẹ kó máa gbé ó lè òṣì. kò ṣẹ̀bi èmi náà. kò ṣẹ̀bi èmi náà. ẹbí ta ni. ẹ̀wọ̀ ẹbí táwọn àwọn tó fi ṣe mí ni. kò ní dá fún wọn kò ní dá fún àwọn tó fi ṣe yín. wọ́n bínú ẹ ṣàánú mi ẹ̀wọ̀ lẹ́yìn eléyìí ìtún ṣerú ẹ̀mọ́ nílé ayé. nílé ta ni lẹ́yìn èlé nílé mi ó dà mo ti gbọ́ dìde dàgbà sókè mo ní kò dìde jọ àbókí ẹ̀ dúró ni dìde jọ má jẹ́ kí n ṣe kọ́ tí mi ní láìka mo bọ̀ kó lọ kẹ́rù ẹ̀ kó jáde nínú ilé mi. A problem shared is a problem I've solved. Don't keep quiet. If you say you can be saved, I will march bẹ̀rẹ̀ sí òsì ọfẹ́ rí ọ̀dí ẹ̀ ọfẹ́ jókè sún rẹ̀ padà kẹ́ni pẹ̀lẹ́ súnmọ́ bí yìí kí ló dé
Mo ní wọn bọ̀ báyìí ṣe. Wọ́n lájà lọ́nu lé. Ìyá lọ́nu lé. Kí ni máa ń ṣe ọba ìgànnà? Ó yẹ tẹ́ǹtì kìíní ni. Ìyá lọ́nu lé. Tí Àjọkẹ́ bá lọ dé ńkọ́ mi. Ìyá Àjọkẹ́ wò tó jẹ́ pé bó ṣe lọ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kò padà wá nulẹ̀. Máa bọ̀ nulẹ̀ jáde jáde. Mo rọ̀ jẹ́ ìtìlẹ̀kùn náà. Mo rọ̀ tí mo ń dọ̀ láàmú láti kọ́kọ́ tiẹ̀ tilẹ̀kùn náà. Gbogbo èmi gò ní lọ́kàn pé wọ́n tún ṣe kankan fún tí mo bá yá lé. Àjọkẹ́. Níbo láyé yìí wà lọ? Kò sóhun tójú òní rí tán. Come on, baby. People wanna take advantage of you. They wanna take advantage of your weak point. Má ṣe jẹ́ kí wọ́n rí ẹ̀ tán. Àjọkẹ́. Ma. Kí ló ṣe ẹ́? Mami ló nà mí. Màmí ẹ̀ ti fi hàn ẹ́. Bẹ́ẹ̀ ni ma. Pẹ̀lú ọkọ mi. Pẹ̀lẹ́. Má bínú. Pẹ̀lẹ́ má fi mọ́. Mami ò ráyè tọ́jú mi rárá. Kò sí nǹkan tí mo ṣe fún wọn báyìí tó tẹ́ wọn lọ́rùn. Àìmọye ìgbà làwọn kan ti bá mi lájọṣepọ̀. Tí bá pè màmí tí mo ṣàlàyé fún wọn, wọn ò ní gbà mí gbọ́. Wọ́n ní irọ́ ni mò ń pa. Kódà gbogbo bí mo ṣe ń wá sọ́dọ̀ yìí, tí bá délé báyìí wọ́n tún nà mí ní. Wọ́n ní ìrìn òṣè ni mo rìn lọ, bí kì í jọ̀dọ̀ yìí ni mo wá. Àjọkẹ́. Ma. Òtítọ́ ọkọ mi. Sinmi ẹkún. Wo. Kò sí bí wúrà ṣe lè dára tó tí ò ní lànà kọjá. Ayé ló ṣe kọ́hùn tó fi dá kọ́hùn sọ mi. Ayé ló ṣe iyọ̀ tí wọ́n fi dá sí ẹ̀pẹ́. Ayé ló bínú ẹ̀dú tó fi gé ka ẹ̀kọ́ ẹyọkan. Ọkọ mi, àjọ máa rìn àjò kan. Kí ni sọ? Àjọkẹ́, sórí ẹ bàjẹ́ ni, sórí ẹ pé sá, èmi bọ́ sọ̀rọ̀ bá mi lágídí, ọjà wọnú lé lọ. Èmi ò wọnú lé lọ, ṣé ìdílé tí o ti tó ni ẹ má fẹ́ fi mí sílẹ̀ mi ṣe kankan mọ́. Ìwọ òṣèlú kankan mọ́. Ṣe kankan mọ́. Èyí tí mo ṣe ti tó, orí ìrìn ọ̀dà ìwọ ọmọ yìí, kí ni mo ṣe tó tó? Ọdún mẹ́jọ tí wàá rí lóde, tí bá ní kó tún ọdún mẹ́rin sí yóò lọ ajẹ́bọ́dún méjìlá, gbogbo ọ̀sán kó tó. Mo ní kó wọnú lé lọ. Mi ṣe mọ́, ìṣe kankan mọ́ ti sí mi ṣe mọ́. Àjọkẹ́, ṣé àdéhùn tó wà láàrin mi àti ìdílé? Sáàdéhùn tó wà láàrin wa rè, kó sọ fún mi pé ní bá ti ń jù sí ọmọ hàn, ọ̀wà hàn wọ́n nìsín, mo rò kórìí ẹ bàjẹ́ lọ́rùn ẹ̀. Wọnú lé lọ. Mi lọ́bi kankan. Wo tí bá forí ẹ̀sùn gan-an, ó rò pé mọ́tò kọlu ọ̀nà wọnú lé. Mi ṣe mọ́. Ó ṣe stọ́bọ̀ báyìí náà, ibi tó yẹ kó stọ́bọ̀ ṣe stọ́bọ̀. Mo ní kò wọlé, máa gbá ojú ẹ̀ dáadáa, ẹ̀ jáde. Ọba àkẹlọ́mọ yìí, èmi ránṣẹ́ kò fẹ́ jẹ́, mo wá ní kó wọnú lé kó kúnlẹ̀ kọ́ náwó sókè, nígbà mi lágídí, máa ń nọ́ mẹ́, máa ń sílẹ̀ sí o. Ẹ̀rọ Àjọkẹ́ ṣe kò jẹ́. Kò jẹ́. Àjọkẹ́, kí ló ṣubú tì ọ́? Kò yé mi o. Ṣé wọ́n ṣe ju bí wọ́n ṣe ń ṣe fún ọ lọ bí bàbá mi? Ọṣẹ́ bàbá rẹ̀ lè wà láyé kó bọ̀ sọ̀rọ̀ kó wọ́n kù. Wọ́n lọ máa fọ̀nù kẹ́. Tí bàbá yẹn bá tiẹ̀ bẹ́ láyé, ṣé ètè mi ṣe fún sí bàbá yẹn lè ṣe ni? Só lè ṣe? Gbogbo ọjọ́ ṣe fọ́ láti ẹjọ́ wọn kọ́. Oríṣiríṣi ohun ló ń ṣẹlẹ̀ nílé ayé yìí tá wà yìí. Ọlọ́run ló yé o. Kábíyèsí ló yé o. Níbo la mọ̀ tá ó gbọ́rọ̀ yìí gbà o. Ọmọdé ń ké, àgbà ń ké. Pẹ̀lẹ́ ayé yìí burú sí ni. Àlọ́mọdé ń pariwo, àgbà ń pariwo. Àjọkẹ́, kí ló ṣe tó ń ké? Mi ì sunkún mọ́. Ojú ẹ̀ kan ló pọ̀ yẹn ni. Bẹ́ẹ̀ mọ ojú mi ò pọ́n. Ojú ẹ̀ ò. Bẹ́ẹ̀ ni ma. Ó dáa.
òwúrú. Mo ní pé kí n wá béèrè pé kí ni mo tún fẹ́ bá yín ṣe ni mà. Kò sí nǹkan kan gbogbo ohun tó fẹ́ bá mi ṣe náà ló ti ṣe pátápátá. Àmọ́ dá bó ṣe wá torí mo fẹ́ kó o bá mi dọ́dọ̀ ìyá Bọ́lá lókè Èkótó kó bá mi gbaṣọ tó bá mi rán. Mo ti gbọ́. O sì ní kò sí nǹkan kan. Kò sí nǹkan kan mà, kò sí nǹkan kan. Ní pẹ́ dé mà. Níbo láyé yìí wá ń lọ? Kò sóhun tójú òní rí tán. A wá ń gbọ́ yín o, àǹtí Àjọkẹ́. Ọlọ́run fẹ́ bá ń sọ̀rọ̀, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Màámi, èmi náà fẹ́ kàwé. Gbogbo àwọn ẹgbẹ́ mi náà ti lọ sílé ìwé gíga. Wọ́n dẹ̀ sọ pé ẹni tí ò bá kàwé kò ráyé wá. Ẹ wá gbà mí. Ẹ gbọ́ nǹkan tọ́mọ yín sọ lẹ́nu. Ọ̀rọ̀ dáadáa wo ní sọ? Nǹkan tí ó sọ fún wa ní ìsìn ni pé àráyé wà bí. Àbí ìwé mélòó la kà? Orí ẹ ti gbálẹ̀. Orí àwọn tó ń sọ fún ọ pé ẹni tí ò kàwé kò ráyé wá, orí wọn ti dàrú. Ẹ wá gbà mí. Ẹ dákun kí wọ́n ṣe tí ń rí ṣe. Ẹ dákun torí Ọlọ́run, kí lẹ́ni tó ń kàwé láyé ìṣe tí ń tí ṣe o. Wọ́n bá wọn lówó lọ́wọ́, níwọ̀n bá tara tèmi. Mo ní owó tọkàn mi sì balẹ̀ lé lórí. Wọ́n bá wọn lọ́kọ ọkọ mi lójókòó kalẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni, ọkọ lọ́kọ mi. Wọ́n wá tún bá wọn bímọ nílé ayé, mo gbélé ayé mo ṣàbíamọ. Ebi wọ̀ ló jókòó yìí. Wọ́n ń kọ́lé mi gan bá wọn kọ́lé. Mo bá wọn ralẹ̀ mo ń kọ́lé lọ́wọ́. Kí tí wọ́n á ní? Yàtọ̀. Ọ̀nkọ́lé. Mo ti ń kọ. Mo ti ní sọ fún yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ yìí ló là ń lẹ́nu ní ìsìn. Yìí ní sọ báyìí. Níbo? Ẹ ní sùúrù náà, a mọ̀ sọ yún létà. A mọ̀ sọ létà. Ó wá sọ̀rọ̀ dáadáa wípé ẹ tí ò kàwé ò ráyé wa. Ọpọlọ rẹ ti lọ. Só ti ń tọ́ dálẹ̀. Mo ti rò pé ìrora sọ fún wọn lọ́wọ́ lẹ̀ níbi tó bá ti kèmí kan àti èmi àti ẹ̀kan ni. So ibi tí mo máa ń bá lọ èmi náà ti ń kọ lọ́wọ́ n èkó parí ni. Kí wá ní kí ló fẹ́ mú kí ló ń wá kiri kí ló sọ lọ́wọ́ ẹ̀ tó wá ká fẹ́ kàwé. Àyálíkù àìlé ọkọ náà ló sì gbégbé. Nígbà tí wọ́n ti wá ń pa tó ń tẹnu mọ́wé dúró ná kí ló fẹ́ fi gbèsè náà? Mo fẹ́ kó o sọ fún mi. Tó bá kàwé tó kàkàkàkà tó kà bí fágún àgàn ebi ilé ọkọ náà ló gbé lọ. Ó lọ mọ ibi dáná kìsìn. Kí wọ́n láǹfààní ìwé tó fẹ́ ká? Sọ fún mi. Ẹ bá wa bí wọ́n léèrè o. Àwa sì rí à ń ṣiṣẹ́ à ń ṣe bí jẹ̀kì iṣẹ́ wa gan òjò yọ náà lọ títí. Wá ìyá ẹ̀ náà ló jókòó yìí. Àkúmọ̀ àkọ́bí ni ọ́ ọ̀lẹ́gbọ̀n àbíkẹ́yìn ni ọ́ lábúrò. Ìyá ẹ̀ náà ló jókòó yìí. Àṣà títí bírákẹ́ẹ̀tì òdùn. Àmọ́ bí wo ẹ̀ náà ni. Lónà sọ̀rọ̀ fọ́ sí àwọn ọmọ mọ́ pé kí wọ́n mọ̀ wáyé ni. Ta náà ni yóò tún ṣe bí èso. Ṣé lè pilẹ̀ ṣe mi rí láàárọ̀ ọmọ bíbélé láti jẹ irọ́ ló sì pa iye mọ́ mi ní ń pọ̀ ọ gbà búrò láìpẹ́ jọjọ. Mi kọ́ mo ní kó má bímọ. Wo mo ṣe wo èmèrè ni ọ tó bá jẹ́ pírẹsidẹ́ǹtì wọn ọ jẹ́ tẹ́sọ́ra wọn ìwọ ló kó àwọn èmèrè ọwọ́ ni kí ni sí ọba ìgànnà wàá wò ó ìyá rẹ ó bímọ fún mi gbogbo wàhálà tá à ń ṣe ìwọ nìkan kọ́ lọ́ọ́ jẹ́ àbúrò ẹ̀ náà ó jogún ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló dé à ń pariwo òwe ìwọ lówe ìwọ ló sọyìn ká ló bí ọ ni. tó náà ta ló ní gbọ́ ọkọ lé náà bíríkìlà wo ló gbé sẹ́fún. Ẹ tún padà sórí ẹ̀ ni. Mo gbọ́dọ̀ padà bẹ́ẹ̀. Bí Tàfíkì Ògbómọ̀ṣọ́ ni. Ló gbé sẹ́fún ní kọ́lé rẹ lọ. Ní o sọ fún mi. Ẹ ṣé mo rán sí yín nígbà tí ìran sí yín mo ti tó bá ti tásìkò yín sọ fún yín fúnra mi. Ẹ má bínú. Tó sì èrè ní gbàṣẹ́ lẹ́yìn mi. A ní ẹ̀fìn yún lẹ́nu ẹja yanjú eléyìí náà mo ti ní sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí ìbá sọ ọmọ tó là mí lẹ́nu yìí ní sọ lónìí mo fẹ́ kó ti dé ibì kan náà kí n tó sọ nù. Ẹ má bínú. Ọlọ́mọ mọ̀ jẹ́ ń dáná kẹ́. A fẹ́ kan lọ́tùnla. Ẹ fẹ́ kan. A fẹ́ kan lé. Ẹ kẹ́lẹ́ dọ̀rọ̀ lọ́tùnla. Ẹ má bínú tí ìbá sọ ọmọ ètò là mí lẹ́nu yìí ní sọ báyìí mo fẹ́ kó kèmí àti yín kan kájọ bára wa sọ́ńtù bínú bínú. A fẹ́ kan lọ́tùnla. Tẹ́ ẹ fi ara ẹ̀ tí sọ fún ọ fi wọn tẹ́ ẹ fi ṣe plan. Níbo la mọ̀ ta ó gbọ́rọ̀ Igba o ọmọdé ń ké àgbà ń ké. Màámi kí ló ṣẹlẹ̀? Ẹ ti ń lọ jà ni. Irọ́ mo kí n sùn lé ni kí ló dé? Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni. Ọ̀rọ̀ wo nu? Mo wà nílé látàárọ̀ o mọ̀ kó fẹ́ bá mi sọ̀rọ̀ inú ilé lájọ sùn o mọ̀ kó fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá ti mọ́nà ọ̀nà bíṣẹ́ tèmi pọ̀ o wá sọ pé o fẹ́ sọ̀rọ̀ ọ̀dà kílẹ̀ ní tẹ́ fẹ́ sọ o. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ dádì ni. Dádì èwo? Dádì kí ni dádì ṣe fún ọ? Ó ti ń ná ọjọ́ àbí? Ìfìyà jẹ ọ́ kò sí ọgbọ́n ọmọ àbí wo bá bẹ́ẹ̀ nu bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bá bẹ́ẹ̀ nu ọkọ yẹ ẹni bá bẹ́ẹ̀ ni ni so ti gbọ́ gbogbo nǹkan tí dádì bá ṣe fún ọ ní kó mọ faramọ́ o ọkọ tèmi nu o sì ní bàbá rẹ nígbà bàbá rẹ ti kú olóhùn sí ń tọ́jú rẹ bọ̀ láti ilẹ̀ wọ́n mọ̀ sọ pé ó ṣe nǹkan kan fún ọ níbi o kí ló dé? Mo ní kí ló ṣẹlẹ̀? Ó sí nǹkan tó fẹ́ sọ ò ní nǹkan kan tó fẹ́ sọ.
gbogbo tí dáàdì bá ti ṣe fún ọ pátá ni kò fara mọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ gbogbo tí bá ti ṣe fún ọ pátá ni kò bẹ́ẹ̀ ni kò sáré kò sí bàbá ẹ lọ wá pé wà láyé kò sí kankan tó fẹ́ sọ ìgbọ́n kankan ìfẹ́ gbọ́ kankan bí ti wulẹ̀ ọmọ ìfẹ́ gbọ́. ẹni bá dákẹ́ tára rẹ̀ á bá dákẹ́. Àjọkẹ́ ibi ló ń jẹ́ ẹrù lọ. Àjọkẹ́ fẹ́ fọṣọ. Wọ́n wo ilé wa gbà yìí ṣe mẹ́kùnlé ló ti máa fọṣọ. Kí n ti gbómi ti lè fọṣọ. Mo kàn wó pé nọ́mà náà ẹ̀kùnlé ló yẹ kó ti fọṣọ ń gbà. Àjọkẹ́ ṣé òpá aṣọ lọmọ ìfẹ́ fọ Àjọkẹ́ fẹ́ fọṣọ ló fi ẹ̀kùnlé lẹ́tọ́ gbà ta lọ. Kódà ilé ni gbogbo wa jọ wà. Níbo ló wá lè lọ? Torí bẹ́ẹ̀ ṣe pè mí ìjẹta ọ̀hún tẹ́ ní pé kò wálé o èmi rò pé bóyá ṣe hàn kí n máa lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó gbàgbé sùn lọ síbẹ̀ tẹ́ ẹ tún wá pè mí lánàá pé ẹ̀mọ́ tó tí ì rí ni mo ṣe ń sáré bọ̀. ìwọ náà pé ó ti yẹ kó o dé gbogbo tó sì yẹ kí mi wá sí mo wá sí kódà alákọ̀wé tí sì bá gbé mo gbé lọ rẹ̀ sọ́ọ̀ bá ń rí ó lóun rí fẹ́rẹ́ pọ́dà pé ó gbé báàgì kan jáde ó gbé lọ mọ́ náà. Báàgì ó kaṣọ ọnu rẹ̀ ṣé ṣe kí wọ́n ti kidnap ọmọ yìí. ṣé ṣe wá kidnap ẹ̀ tí wọ́n ní kọ́ kaṣọ wá ni. èmi náà sì ti wọnú ilé ń bá wọn aṣọ rẹ̀. bí ibà ẹ ti tú gbogbo nílẹ̀ báwọn aṣọ rẹ̀ mo dáràn gbèsè nígbà lọmọ ìfẹ́ lọ àkànjú òṣèlè dá o àkànjú òṣèlè dá o sẹ́kọ̀ọ́ kẹ́ ẹ ti mọ sánná ní ara kiri kẹ́ ẹ ti mọ wọ́mọ ìkáàkiri àdúgbò kẹ́ ẹ ti lọ gbá kẹ́ ẹ ti lọ àwo. àdàkùn ṣé kí n máa lọ sórí tẹlifíṣàn nígbà tí mo fẹ́ ròyìn gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí mo mọ̀ ládùúgbò mo ti béèrè lọ́wọ́ wọn láwọn ò rí kí ló fẹ́ kí n wá ṣe. kí mo fẹ́ kó o ṣe tó bá jọmọ rẹ kí ló bá ṣe. ṣébí náà mo fi ń pè wọ́n tó jẹ́ ìyá rẹ̀ náà pé bóun ní ká tó. sọ ẹ kó o pè mí kó o tó gbégbèsè. sọ́ọ̀gbọ́n tí mò ń sọ ni adéhùn ti wá káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ládùúgbò wọn láwọn ọmọ bí ọ wà dákun sí ọmọ rẹ̀ ọjọ́ ọmọ tí màá dè mọ́lẹ̀. ó sún èmi o. mo dáràn. ọmọ okú olè kọ́ kẹ́rù lọ. mo dáràn o. ó ti lọ ọ̀dọ̀ ọkùnrin kan nu. ọ̀dọ̀ ọkùnrin. kí lọ ká sọ kó lè fún. sírò Àjọkẹ́ wo ti mọ ọkùnrin ni. àwọn dá. olórí ibú lẹ́ni tí bá ń bá rú Àjọkẹ́ lásìkò aláì kò lè da fún ẹni bẹ́ẹ̀. bá a ṣeré ọmọ ni kókó. a ní òlè alẹ́ tí bá ń bá Àjọkẹ́ láṣepọ̀ sẹ́ tó yẹ pé lóòótọ́ ọ̀dọ̀ ọkùnrin ló lọ ó tó òun ní sáǹfààní. Àjọkẹ́ kéré. ó kéré fa. ṣé kó kú sábẹ́ ọkùnrin ni. ó dẹ ó yá ẹja wa. ọmọ kékeré ni ọmọ ọdún mélòó ni. kí lápá rẹ̀ ká. kò lè ká nǹkan kan. kí ló lè gbé lọ. ọ̀rọ̀ ayé yìí máa lé o. ẹnìkan àlọ́ òun máa rún mọ́lẹ̀ lásìkò yìí ká dáa fún tọ̀. ibo láyé yìí wà lọ. ó yẹ ẹja wa o. kò sóhun tójú òní rí tán. People wanna take advantage of you. They wanna take advantage of your weak point. Má ṣe jẹ́ kí wọ́n rí ẹ tán. Torí pamọ́ ènìyàn. Rọra, ṣé kí n yẹ̀pẹ̀? Bá mi ti wọnú díẹ̀ sí. They don't wanna come to your rescue. You wanna celebrate someone's week. Èló ni owó ẹ̀ 1,000 àbí? 500. Oh, 500. That we all are guilty. Don't celebrate someone's weak point. Mi máa ní change ma. Báwo ìtọ́jú ẹ̀ ṣùgbọ́n? Ẹ ṣé ma, ẹ ṣé ni ma. Dúró ná, ìgbà tí ó fẹ́ bá mi gbẹ́rù, mo rí pé omi lè sí ẹ lójú, kí ló ṣe ẹ́, kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan mọ́. Kò sí kankan. Torí ò mọ̀ mi rí àbí? Stranger ni mi, ó yé mi. Mo jẹ́ kí n sọ fún ẹ, a problem shared is half solved. Tó bá bá mi sọ ń sìn, bóyá mo ní assistant kan tí mo lè render ẹ, bóyá ó ní advice kan tí mo lè fún ẹ. Ẹ ṣé ma, ẹ ṣe ẹbẹ ṣe ń wò mí yìí. Mi ò ní ibi tí mo máa ń sùn. Ibi tí ilẹ̀ bá ti ṣú bá mi báyìí ni mo máa sùn sí. Kò sílé, kò sí nǹkan. O ò níbi tó máa ń sùn. O ò lẹ́bí. Ìyá ẹ̀ ńkọ́? Mi ò ní ìyá ma. Bàbá? Mi ò ní bàbá. Àwọn relatives ẹ, àwọn mọ̀lẹ́bí yín kan àbí nǹkan kan? Mi ò mẹ́ni kankan nù wọn. O ò dẹ̀ níbi tó ń sùn. Kò sí. Ọkọ mi, Àjọkẹ́ ló kọ ẹ̀. Mo fẹ́ kó wá máa bá wa ṣe ohun ọ̀dọ̀ wa. Ó dára, wọ́n ní àjọrò ló ń jẹ́ àjọsọ. Èmi àti àjọ jókòó wípé
a máa gbọ́mọ ọ̀dọ̀ wa. Kí ló lè tó ṣe? Ohun tó ní má bínú pé mi sọ fún ẹ tẹ́lẹ̀ kí wọ́n ní kí n fi ṣe ojúlówó ojú ṣàánú ni bí mo ṣe rí condition tí mo bá kó wa okay and then baby already o mọ̀ pé mo ní ìdánmọ̀dán gbogbo stress tí mo ń go through yóò ti pọ̀ jù fẹ́mi nìkan ṣe gbá ṣàwò owó dé máa lọ síbi iṣẹ́ mi náà so it's a lot. Oh God gbégbá o láìṣe pé o ṣe kàǹtìn ní òkìlẹ̀ ìgbà wo ló ń gbé tẹ́nìkan ò gbèrú ẹ̀rí àwọn ló ń gbé tó wúwo jù àwọn nǹkan tí mò ń sọ ní pé tó bá tẹ̀ fẹ́ ṣerú ẹ̀ èmi gan-an tá a pẹ̀lú lórí ẹbí mi ní ṣerú ẹ̀ láì pé mo sọ fún ẹ and you know that. I know babe mi ẹ má bínú. I deserve to have known. bínú ṣe tó yọ lọ́wọ́ kan má bínú n kò fẹ́ ká pàṣọdọ̀ ká tẹ̀ yẹ bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa wà very helpful ọmọ yẹn ṣiṣẹ́ gan ó ń ṣe iṣẹ́ gan bí mo ṣe pàdé tó bá mi bọ́dà kí tó pé kó wá bá mi gbẹ́wò tèmi ó pé ẹ̀rù èèyàn bíi 10. Fọládára lẹ́nu ìgbà tẹ́tìrì náà ló ti gbé ẹrù èèyàn bíi 10. Okay mo ti gbọ́ it's fine it's okay. o ṣe ọkọ mi o ṣe. díẹ̀ lọ fi ibi tó máa wà ó yà. o ṣe ọkọ mi. tí mi bójú ẹ jẹ́ but I just know pé kí n ti mọ̀. Kẹ́hìndé. Sá. Kẹ́hìndé. Sá. ọ̀rọ̀ tó bá mi sọ nípa jọ́ọ̀nù mo fẹ́ kọ́ ọ sọ lójú ẹ̀ báyìí. Èmi. sórí ẹ dàrú ni mo ń bọ́ sọ̀rọ̀ ọ̀ ń fọ́ káyà fún mi pé ṣé wọ mo ń parọ́ wọn ni. Ẹ má bínú ọ̀gá. sọ lójú rẹ lójú ẹ̀. ṣé ẹ mọ̀ pé à ń wá sáfìtì sọnù nínú mọ́tò yìí ṣé bí mo ṣe wá ń lọlé lánàá mo wá ń wo jọ́ọ̀nù tó fa láìlọ́nù dúdú lọ pólíbàgì ń wúwo ní fi dùgbẹ̀ kódà ọ̀fẹ́ lè lọ́ọ́ méjì kó fi gbé ní ṣe ìdùgbẹ̀ má gbà kí ni tí ń ṣe. kò fogun pákún. n ti ìdùgbẹ̀ lásán mò ń gùn bẹ́ẹ̀ bí ṣe ìdùgbẹ̀ má gbà kí ni tí ń ṣe dùgbẹ̀ yìí kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kékeré ní bẹ́ẹ̀nú ẹ̀ ọ gbọ́dọ̀ jẹun tó ní kí mi pé sáfìtì lọ gbọ́dọ̀ jẹ kódà bí mo ṣe ń wò ibì kan ra lára bí láìlọ́ọ̀nù báyìí tí mo rí kí n orí dúró báyìí kí ni tó dúró yìí ó ní láti jẹ́ pé sáfìtì tá à ń wá olówó àánú ẹ̀ wọ́n rò pé bó ṣe jẹ́ pé sáfìtì lọ́wọ́ à ń bẹ̀rù àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí ta ni ọmọ pàjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ́ ọ̀gá jọ̀ọ́rú ló gbé sáfìtì mo rí báyìí kòlòkòlò nù pólí báyìí ó lé ní. Kẹ́hìndé ó bẹ̀rù Ọlọ́run. ṣé ìwọ bẹ̀rù èsì ló ń jí sáfìtì. ó bẹ̀rù Ọlọ́run. sọ bẹ̀rù èsì ló ń jí sáfìtì. ọ̀gá ṣé bí ìbẹ́pẹ dúdú tẹ kó fún mi lánàá tẹ ní gbé lọlé ni. ó mọ gbé lọlé tó sọ pé ó fi dùgbẹ̀. ìbẹ́pẹ dúdú tí mo ní kó gbé lọ lánàá. bẹ́ẹ̀ ni. ṣé o mọ̀ pé bàbá rẹ̀ ní ọ̀sà èmi mo ní kókó bẹ́pẹ dúdú 7 lọlé kó lọ fi ṣògùn ọ̀sà fún bàbá rẹ̀ ọwọ́ ní sáfìtì ló gbé ṣé sáfìtì lè gbanú lálọ́ báàgì mo bèèrè lọ́wọ́ rẹ̀ ìwọ lọ́wọ́ ta sáfìtì mi fọmọ ibo ìjọ tí mo ti mọ̀ pé ìsọmọ dáadáa. ọ̀gá yẹn jalè. ọ̀gá mo dé o. Yínká káàbọ̀ dákun mo rán ọ ní ọ̀gẹ̀dẹ̀ àti ẹ̀pà látàárọ̀ ṣẹ̀ṣẹ̀ wà ń bọ̀ ní ìsìn Yínká. ọ̀gá èrò bẹ pọ̀ bí omi kódà ẹ̀yìn pátá mo wà. Yínká ìrúpọ̀ ní ọ̀gẹ̀dẹ̀ àtẹ̀pà ṣé tí wọ́n mọ̀ ọ́n lọrin ni. Síbí wọ́n gbọ́dọ̀ wáyé lò síbí ọ̀dẹ̀ ìyá wa o. Tani. ìyá wa o. Tani kí ló dé? èmi ni o. Kí ló ṣẹlẹ̀? èmi ni o. ọ̀gá ni o. Kí ló sọ̀gá? ọ̀gá ni o láàárọ̀ ẹ̀ ni o bó ṣe dé tán rán mi ní ọ̀gẹ̀dẹ̀ àtẹ̀pà kí n gbé fún wọn ni lọ̀gá bá lulẹ̀ o. olùlẹ̀ bò kí ló ṣe kí ló sọ pé ó ṣeun. ọ̀gá lulẹ̀ ni o. ǹjẹ́ ìdáràn báyìí tí mo sọ fún ọmọkùnrin pé kó má lọ ṣọ́ọ̀bù lónìí àbí ṣé dandan ni àtìpá tó ti jí láà lónìí ló sọ fún mi pé ó dàbí pé nǹkan fẹ́ máa ṣeun o mo sì ní kó jókòó kalẹ̀ kí làwọn fẹ́ ṣe báyìí ṣebí ara rẹ̀ sá ti ń balẹ̀. kò ì balẹ̀ yá wọ́n ti dákú wọ́n ti lu mi. ó dákú ọkọ mi dákú wọ́n dà níbo yéé. Darling. Yes babe. wọ́n ní bí kókó bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ a kì í jẹ orí ìmọ̀dọ̀ a sì tún máa ń jẹ orí ìmọ̀dọ̀ àwùjọ àwọn alùkòndò làgbọ́dọ̀ dé a tún wá ń lọ sáwùjọ àwọn alùkòndò ìmọ̀ràn ara ẹni lèèyàn máa ní jọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó tún lọ gbọ́ ọmọ ọ̀dọ̀ mi. Darling, má bínú pé mi ò sọ fún ẹ kí tó mú ọmọ yẹn wálé.
But ìbànújẹ́ ọkàn tí mo rí lọ́kàn lédì yẹn, ó ní kò lè jẹ́ kójú àánú mi fọ́ sí ọkọ mi. People are going through a lot. Ìgbà tí lédì yẹn tẹnu bọ̀rọ̀ fún mi, omi ló kù kó jábọ́ lójú mi. Fọládára ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣe wà ẹ̀gún tó wà lára ẹ̀ ó lé níwó lọ́rọ̀ àwọn tó ń sọ yìí. Most of them are just pretenders. So devilish. Wo jẹ́ sọ́tọ̀ fún ẹ jẹ́ kí ọmọ yẹn padà síbi tó ti ń bọ̀ kó má jẹ́ pé ìtàkùn tó kọ́ wa lẹ́sẹ̀ lákọ̀ọ́kọ́ iṣẹ́ ló máa gbé wa ṣubú lọ́tẹ̀. I totally understand you. Tó kún mi bó ta bá ní ká díjú kí ẹni burúkú kọjá tí ẹni rere máa fi kọjá a lè má mọ̀. Ọkọ mi jù torí Ọlọ́run tí ká fi lè ṣe benefit of doubt. Please. Fọlá. Ẹni tó wẹjú òun ni rúmbà kọ́lọ̀ máa jẹ́ ká ṣe oore tó máa bú wa lọ́wọ́. Àmín. Yes. Oh, come here. Thank you. Coco. No. Ó ga o. Kí ló dé tó jẹ́ pé ilé lẹ gbé ẹ̀gbọ́n wa wá tẹ́ ẹ̀gbọ́n lọ ilé ìwòsàn? Nígbà bọ́ ọkọ mi mọ wo ń tí kò sí ilé ìwòsàn tá àti ìgbèdé bó ṣe wà yìí wọ́n ń kọ̀ sí wa lọ́rùn ni ẹnìkan tó tún jàjàgbá àlòjọjọ́ mẹ́ta lọ́nbẹ̀ tó ti ní ká wá máa lọ ilé ká tẹ̀ sí pálọ̀ báyìí kátẹ́gùn máa fẹ́ sí bọ́lọ̀ ń fún un lára yá. Bẹ́ẹ̀ ni. Níbo láwọn mọ̀ tí bọ̀dá Àkànjí ti wá kóró àìsàn ilé ìbáyìí? Èmi ò mọ o mi ìlú Ọlọ́run rí o kò yé mi ó ṣókùnkùn gidi. Ọ̀dà aya mi fọkànbalẹ̀ kò sí kú lójú ẹ̀gbọ́n mi èmi náà tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò báyìí nísìn á bẹ̀rẹ̀ sí ní kojúbọlé. Kẹ́ ẹ̀ tó wí èmi gan ti mú amúlélẹ́ ní báyìí ibi tí ń bá rí ní mọ̀ forí jágbó lọ ọkọ mi ṣàlè lálàáfíà. Say something. Ow. O ṣé. Yeah. Thank you. Ṣé gan. Àmì dá padà síbẹ̀ o lè fi tún yẹn lẹ̀. Madam wọ́n ní pé kí n sọ fún yín pé ọjà tẹ́ ní pé mo fẹ́ lọ yẹn pé mo ti ṣetán láti lọ torí pé mo ti fọ àwọn abọ́ kitchen yẹn tán mo dẹ̀ ti clean toilet àmọ́ dẹ̀ ti bá yín fọ gbogbo àwọn aṣọ yín àti pé ṣé ẹnikẹ́ni yín létí pé mo yà lọ tọ́dọ̀ ọ̀rẹ́ yín kí ló bá yín gba nǹkan wá. Okay, that's true. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀ máa lọ mo máa kẹ̀rẹ́ sùn mo máa lọ sọ́jà ṣojú bí ti ọ̀rẹ́ mi yẹn fílẹ̀ mo máa sọ fún àwọn dispatch pé kó bá mi gbé nǹkan tó wà lọ́dọ̀ ẹ̀rọ máa wẹ̀. Dispatch radar ẹlẹ́ kí n lọ fẹ́ra mi kí n lọ gbé wá ẹ mọ̀ pé gbígbà tí èèyàn kàn waste owó ni àti pé irú owó yẹn báyìí tún lè fi dín nǹkan mi. Okay má wọrí máa lọ mo máa gbé ẹ tí bá ti rẹ́dì. Ẹ dúró ṣé o máa ń kọ gbogbo àwọn nǹkan ilé ẹ̀yìn àbórí náà ló ń kọ west. Orí náà ni sà. Wow. Kò ṣe máa lọ mo máa gbé ẹ. That's good. That's funny. Ó ti mọ nǹkan tó funny. Ìgbéyìn ọmọ ìwà very hardworking like very humble respectful kò kí n rojú iṣẹ́ gbogbo nǹkan ló máa ń ṣe ó máa já fàfà ní ìwà ẹ̀ àfi bí àdàbà. Ní ìwà tútù bí àdàbà ó dẹ̀ yára ó jára fáfá bí àṣà. Wà tí o ti fi ń wé nǹkan mi ni. Ṣé wọn bí mo rán wọn kan ṣá. Mi ì dẹ̀ mọ̀ bó ṣe máa rí lára ẹ̀. Wọ́n ní igi tó bá ń ṣòwò fún nìyẹn máa ń tún díẹ̀ ṣe ni. Àtìgbà tí mo ti rí gbogbo àwọn ọmọ ọ̀dọ́ bóyá ilé ọ̀rẹ́ mi ni àbí ilé ẹbí àbí ilé ara àbáwọn táwa gan ti gbà. Do you know I've never seen anyone like this? I agree. Èmi gan mo agree pẹ̀lú ẹ. She's very very hardworking. Mo á wò kankan pé kí ló dé tó jẹ́ káwa ṣe ìgbésí ayé ẹ̀ kó rí bí example fáwọn tó kù bẹ́ẹ̀. Like I feel like setting out kí n ṣe nǹkan fún kó bẹ̀rẹ̀ ìgbésí ayé tẹ̀ bóyá ó fẹ́ tajà
bóyá fẹ́ I don't know. Are you serious, baby? Yes, ma'am. Oh, babe, ṣe lè mọ̀ pé nǹkan tó sọ yóò ti wà lọ́kàn mi ò ṣe jẹ́. Mo kàn ń wò pé tí bá sọ fún yín sí nǹkan mo máa complain. At all. Are you sure? Yeah. I'm so happy. Thank you, baby. You're welcome. Thank you, darling. Bye. 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 Mo ṣeré ní bí. Lọ́gbọ̀lọ́gbọ̀ àgbẹ̀rìn lọ́gbọ̀lọ́gbọ̀ àgbẹ̀rìn lọ́gbọ̀lọ́gbọ̀ àgbẹ̀rìn olórí inú aṣọ omi tó sápọnkún lẹ́gẹ́lẹ́gẹ́ tó lọ́dànù yóò gbọ́dọ̀ dànù kọ́ ya dá ọwọ́ rẹ dúró ibi òjò bá bọ́jọ́ ní paásí kí ló ti pọ́kọ rẹ̀ rí. Àkànjí ni. Àkànjí orí ó bọ́ ìwẹ́fà ìké obìnrin là jẹ́ Oòduà ló bómi Oòduà tó bómi ló bí Àkànjí o gbogbo ohun tí ń jẹ́ àìsàn lára Àkànjí kọ́ wá wò ó sàn báyìí orógbódo lẹ́fẹ̀ẹ́ ìrọ̀wọ́ ní ti tẹ̀tẹ̀ sinmi ni láyé ìgbín ṣe ayé ìgbín ìnira gbogbo ohun tí ń dà láàmú pátápátá Ọ̀rúnmìlà wí aráyá Ifá mo wí aráyá wọn léwé wo ní bẹ lóko tára rẹ̀ yá atare ló ní wọn látàrẹ yá léwé ni bẹ́ẹ̀ ni kò yá léso Ọ̀rúnmìlà wí aráyá Ifá mo wí aráyá wọn léwé wo ní bẹ lóko tára rẹ̀ yá òkìkà ló ní wọn lókìkà yá légbò níbẹ̀ ni ọ̀yá léwé Ọ̀rúnmìlà wí aráyá Ifá mo wí aráyá wọn léwé wo ní bẹ lóko tára rẹ̀ yá ìyèrè nìkan ní fowó sàrùfín ẹbọ ìyèrè yá léwé ọyá légbò ó sì yá léso gbogbo omi ara ẹ̀jẹ̀ ara tí ń bẹ lára Àkànjí báyìí kálàáfíà ò tó báyìí torí pé orógbódo lẹ́fọ̀ọ́ ẹ̀rọ̀ wọ̀ ní títẹ̀tẹ̀ sinmi láyé ìgbín ṣe ayé ìgbín ọ̀gbọ́dọ̀ nira ó ṣe èèwọ̀ ẹ mú ẹ̀ṣẹ̀ náà kúrò lára rẹ̀ báyìí wo n tó ń wò lọ́wọ́ mi ó mi ẹ̀rọ gidi ni torí owó ńlá lọ san bẹ́yàn bá sì ti san owó ńlá kọ́ gbaṣẹ́ gidi ni kọ́ wá fi rán gbogbo ara bẹ́ẹ̀ bá ti fi rán gbogbo ara tí ó bá lè mú ẹ fi sí láwùjẹ kó dùn àwùjẹ rẹ̀ ara rẹ̀ ọ̀yà àìsàn táwa bá wò tì kí n tó wọ iṣẹ́ ńlá ni o tá a bá wò tì ó tún dọ̀dọ̀ Olódùmarè nu kò sí ń tọ́jọ́ yọ̀ọ̀bá láàmú ẹgbẹ́ yẹn bá ti lè sanwó bántí yóò rí iṣẹ́ gidi gbà owó tó san pọ̀ kò kílé o ọmọ rọra o. ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ sí mi láyé. Àwọn kò fún ọ lálàáfíà. Mọ̀ sí o. Ó lọ́ mọ́ fáìsàn bẹ̀ wá wò. Oúnjẹ tó sì mọ́ jẹ jù láyé rẹ̀ rẹ̀. Bí àwọn bí wọ́n gbà pé ní kábọ̀ wágà ìyá àjẹpà. Nítorí tó wá ń gbìn. Gbogbo nǹkan tí ń bẹ lára pátá kò sí nítorí ẹ̀kọ́ ọmọ sàárẹ̀ ń bẹ kí nǹkan kan ṣe. Àbí kí n bẹ mú díẹ̀. Àkànjí. Ọbọ̀. Ibẹ̀ ọmọ kan. Gba mi láti ṣe wá. Ṣé mú wá sẹ́ àbí wo ni gbígbí tó wá ń gbin báyìí? Ọbọ̀. Ẹran kúndù ẹ̀ lọ́bẹ̀ po. Pẹ̀lú ọkọ rẹ̀. Bí wọ́n mú àti fẹ́ jẹun. Lè mú ọmọ. Ó di tún lè lánú. Lánú kó o gbà á. Nǹkan ṣe ọ́. Kódà mẹ́wàá ni. Má ṣe dákẹ́ bó ti rí ni ó sọ. Má ṣe dákẹ́ má ṣe dákẹ́ má ṣe dákẹ́ bó ti rí ni ó wí. Ẹni bá dákẹ́ tára rẹ̀ á bá dákẹ́. Omi mọ́ra kí n pa ẹ́ lórúkọ táìsàn jẹ́. Kégbàjarè sóde kò lè rí. Bàbá, a ní kò sàn lára rẹ̀ sẹ́, nǹkan tún lè sí ni. Pé ẹ sì lò bí mo ṣe ní kò ní. Bẹ́ẹ̀ ṣe ní ìlò náà, kódà ó mú, ó tún gbé mu, mo tún fi wọ́n gbogbo ara. Sọ rántí ọ̀rọ̀ tí mo sọ fún ọ níjọ́ tí mò ń fún ọ légbòogi. Pé kí ni? Wípé n tá a bá wò láwò tí ó tún kù sọ́dọ̀ Olódùmarè. Ẹ mọ̀ jù òkú ọdún Olódùmarè bàbá. Ẹ jọ tí torí tọlọ́run. Ẹ bá ń wọ́gbọ́n dá bí ó tún gún àwọn nǹkan kan tẹ́ ẹ tún lè pò pọ̀ mọ́ nǹkan. Wùmí obìnrin mi olóròdé nù. Olóròdé. Kábẹ̀ jẹ́jẹ́ kábẹ̀ kùnkùn. Bómi gbóná bá ti dàpọ̀ mọ́ tútù Olódùmarè là á ké sí. Kí wá nìtumọ̀ olóròdé? Ntẹ́mi ọkàn sọ fún ọ ni pé ìmọ̀ràn tí wọ́n gbà yín ni pé ṣé ṣàṣẹ ń jẹun. Kò jẹun dáadáa. Ó jẹun dáadáa lẹ́nu ẹ máa fi tipátipá fún lóúnjẹ. Torí kò sí náà bí ọ̀rọ̀ dé dúró ìbáyìí ní ìsìn ẹlẹ́rùn ò ní tú
ẹ sì máa farabalẹ̀ gbọ́rọ̀ tí bá ń sọ dáadáa. báwo. ó lè láwọn ọ̀rọ̀ tó fẹ́ sọ ẹjọ́ máa ń wí tẹnu ẹ̀kẹ́ lè máa rántí gbogbo ohun tí bá ń wí. ẹ dákun kí lẹ̀ ń wí báyìí ní ìsìn. ẹlẹ́kọ̀ọ́ àná ni. ẹlẹ́kọ̀ọ́ àná bọ̀ àbí wọ́n ní gbogbo eléyìí báyìí ní ìsìn. ọjọ́ tí mo ẹlẹ́kọ̀ọ́ àná báyìí ní ìsìn. àbí wúrú kí wọ́n lè léyìí báyìí kí mo wá ṣe fẹ́lọ́ kí ló wá dé gan-an. ṣe pé yóò kú ni kó bù ń jẹ. mi ní fi ẹ̀kọ́ tọ́nà fún yín jẹ ṣe rí condition tó kọ yín wà critical gan. A ní láti ṣe we need to carry out series of tests lórí wọn. Sincerely. Doctor, ìkókíkó tẹ́ bá fẹ́ ṣe kẹ́ ṣe. Mo jẹ́ test ni mo jẹ́ ìkókíkó tẹ́ bá ṣàfẹ́ ṣe á ní kókó mi ti ní àlàáfíà mi like inú náírà tó wà yẹn. Calm down. It will be fine. Tí ẹ bá ti mọ̀ pé ẹ ṣàrẹ̀jẹ̀ àti náwó. Then it will be fine. Tó bá jọ owó ní mélòó ni owó sí ẹ̀mí mo máa ń lo wá ní kókó mi ṣàti lálàáfíà ṣàánú mi. Má ṣe dákẹ́. Yes. Ohun tí rí ni ó sọ. Táàtì rẹ̀ ní tẹ̀kútẹ́ ilé àsùnpadà ní ti gbé àjà abiyamọ ìgbẹ́kú ọmọ ẹ̀kọ́ má tàti wèrè ìyá Bímbọ́lá o. Ìyá Bímbọ́lá o! Ìyá Bímbọ́lá o! Mò ń jẹ́ ní gbèdégbèdé. Bẹ́ẹ̀ ni mò ń jẹ́ ní gbèdégbèdé. Àjọkẹ́ kí ló dé tó ń pè yìí? Ẹ dákun, olórí mi ni ẹni tí agbára Akoya ń ṣe lára ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ dákun, kí náà lọ àbáyọ sọ̀rọ̀ tó wà nílẹ̀. Mi ìfẹ́ kó lórí èmi kù. Kí lohun ẹbọ? Kí lohun ètùtù? Kí lẹ́rọ̀? Kò sọ́nà àbáyọ kankan fún un. Kódà ẹlẹ́kọ̀ọ́ ọ̀run rẹ̀ ti polówó òkúta kankan tó ti kọlu Akoya ó sì di dandan kí Akoya ó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Abiyamọ ẹ dákun ẹ ṣàánú mi abiyamọ àpòjà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ dákun ẹ má lè kó lóore mi kú. Àjọkẹ́ ẹ kúlé o. Àjọkẹ́. Madam, ẹ káàbọ̀. Ẹ kú àtàárọ̀. Báwo wà lára ọ̀gá báyìí? Bákan náà ṣe ni. Wọ́n mú nǹkan tó ń ṣọkọ mi. Wọ́n lè sọ pé kò bá ìgbà tó ló ń ṣe. In fact, ó ti débi pé ọkọ mi ò lè sọ̀rọ̀ mọ́. Ọlọ́run, irú àìsàn wà lélẹ̀ báyìí. Irú àìsàn tó jẹ́ pàtó ni a mọ̀. Gbogbo àwọn dókítà kan sọ pé wọn ò rí kankan. Ó ti sún mi. Mi mọ̀ nǹkan tí mo tún fẹ́ ṣe. Madam, ṣé àní gbé ọ̀gá kó lè ìwòsàn báyìí? Ká fi ọ̀rọ̀ wọn tó àwọn ẹni Ọlọ́run. Kí àlàbọ̀rùn tó di ẹ̀wù. Àbí? Ṣé ìwọ mọ ẹbí kankan nítorí ó ti fẹ́ sún èmi báyìí? Ó ti sún mi. Akànjí! Akànjí! Àjọkẹ́, Àjọkẹ́, jọ ṣàánú mi, mo ń kúrò lákùn. Akànjí, wo mi, ìràwé ìdájọ́ ilẹ̀ kó sókè, ò nílò ráyè mọ́. Kí ló dé? Èwo ló fariwo? Kí ló ṣẹlẹ̀? Akànjí, kí ló fariwo? Akànjí! 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 Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Akànjí bá mi sọ̀rọ̀. Akànjí! Tó ń ṣẹlẹ̀ sí mi
láyé ta ni wọ́n rò tèmi fún tí ó mọ bí bàtà ń gbé ta mí lẹ́sẹ̀ mẹ́mọ́ mo tún jọ oúnjẹ yìí náà mo gbọ́ nǹkan jẹun láàárọ̀ wọn ò jẹun tọ̀sán náà tún ni wọn tún fọwọ́ kàn ṣé ẹni tí ò dé tọ̀sán ló fẹ́ jẹ talẹ́ àìfàìmọ̀ kálárẹ̀ má pọ̀ nílé yìí o madam ẹ má ronú mọ́ ṣé rí ìrònú tẹrí yẹn òun ni atọ́kùn ikú la gbọ́ àgbà rẹ̀ ṣé rírọ̀ tó wà nílẹ̀ yìí kò sẹ́ni tí ò dùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a máa wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ nì èyí náà ò látànà ẹ̀ jẹun. Àjọkẹ́. Ma. Ó ní kí n má ronú mọ́. Bẹ́ẹ̀ni. Ìrọ̀rùn òkun, òun ni ìrọ̀rùn ẹyẹ. Ọkọ mi lókun tára nìyí. Báwo ló ṣe fẹ́ rọrùn fún èmi tí mo jẹ yẹn? Ẹ̀rí, ọ̀rọ̀ yín yé mi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a máa wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ ni àti wípé nígbà tẹ́yin bá ń ronú báyìí nísìn táìsàn wá tó ronú ara tẹ̀yin náà báwo lè ṣe fẹ́ ráyè tọ́jú ọ̀gá. Hospital kẹta òun lélẹ̀ tí a gbọ́kọ́ mi lọ tí gbogbo wọn ò rí kankan ṣe wọn ò mójútó ẹ̀. Ṣé kò ṣe pé omi ti fẹ́ tẹ ìwọ̀n mi lẹ́nu báyìí? Madam ẹ wá lọ jẹun ṣe ti gbọ́ mo ti bá ń ṣe oúnjẹ yín sílẹ̀ ẹ wá lọ jẹun. Ó ṣe máa lọ máa jọ ilé. Má ṣe dákẹ́ má ṣe dákẹ́ má ṣe dákẹ́ bó ti rí ni ó wí. I do not know how to place this, but then, Sherry, with my years of experience, tí a bá ṣe test for patient, the results that man expect nǹkan là ń rí ní ara ọkọ yín, and I cannot medically tell you that this is the exact thing tó ń ṣe wọ́n, and it is getting me bothered because of the way you. Doctor ẹni sọ̀rọ̀ ṣebí hospital la gbé wáyé ó lè ti wà lọ́sibítù látijọ́ ààrẹ òyà ni ẹni pé máa ṣe test ẹ ti rán test ilé rán test oríṣiríṣi test ẹ ti ṣe láti náwó ẹ wá ń try láti sọ sí pé ẹ lè pinpoint nǹkan tó ń ṣe ọkọ mi gangan àbí ní pé ẹ lè sọ pé bóyá orí ló ń fọ́ ni bóyá malaria bóyá typhoid bóyá kankan àbí kò yé mi. That to fin dialogue lórí ọ̀rọ̀ yìí tún ti ń take much. Sherry, is it that we get in specialists or you fly him out of the country to get better medical attention? Specialists? Kó àwọn ọkọ mi. Kò yóò fẹ́ fún ni mọ́. At this point, wọ́n wù mí kó dàbí pé èmi mo fi síbẹ̀ kí n lè mú sickness yẹn kúrò. Èmi kọ́. Síbi mo ní kàkà kan mo lórí jí sí kòtò. Mo ló wá ṣiṣẹ́ ìránṣẹ́. Ta ni mo ṣe? Ta ló kọ́ mi ṣe? Ta ni àwọn méjèèjì ṣe pàápàá? Tó ní kó
kó fẹ́ máa fìyà jẹ wá. Lọ́run gbà wá lọ́wọ́ alágbára tó fìyà jẹ wá o. Hello, sister mi. Ẹ̀wọ̀n bákan ló ṣe ní kò sí yàtọ̀. Inú ìnira lọkọ mi wà. Gbogbo ilé ìwòsàn tá à ń gbé lọ pátá níṣẹ́ ni wọ́n ń kọ́. Wọ́n ní pé wọ́n mọ ọkọ pàtó báyìí tó ń ṣe. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ sí mi láyé. Ta ni wọ́n rò tèmi fún? Ọkọ mi. Tí ó mọ bí bàtà gbé ta mí lẹ́sẹ̀. Mẹ́mọ́ o, mẹ́mọ́ o, mẹ́mọ́. Àti ìdánmọ̀ láre, àti ṣẹ́gun fọ́mọ, ẹ̀rín ló kù yín kù, ẹ ti tẹ Sátánì pa. Ẹ wò ó, ẹ má wulẹ̀ jẹ́ ká làágùn jìnnà, ẹ gbà òróró àti omi ẹ lò fọkọ yín, ẹ mú omi yìí ẹ fún wọn mu, ẹ fi sínú omi ìwẹ̀ tán máa fi wẹ̀, kẹ wá fi òróró ìkẹ́ ẹ fi pa wọ́n ní gbogbo ara, kẹ ẹ tọ́jú ẹ̀ sí wọn lẹ́nu, àlàáfíà ní tiwọn. Àmín Jésù. Kò sí nǹkan tó máa ṣe wọn lórúkọ Jésù. Àmín. Ẹ̀yin ṣáà ti nínú gbàgbọ́ nínú Ọlọ́run wa. Mo nígbàgbọ́. Ayọ̀ ní tiyín. Àmín. Ẹ̀yà wòlíì ẹjọ́ ṣàrẹ̀ máa yá. Igi mú ẹlẹ́dẹ̀ tí wọnú ọgbà díẹ̀díẹ̀. Ṣé kò ṣe pé ọkọ mi máa kú? Padà, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ọkọ yín kì yóò kú ikú kankan bí kò ṣe yìí. Àmín Jésù. Kò sí nǹkan tó máa ṣe wọn. Ṣé báyìí nígbàgbọ́ nínú Ọlọ́run tá à ń sìn? Kò sí nǹkan tó máa ṣe wọn. Ẹ ṣé ìyàwó ni. Ẹ ṣé ṣáàjú ìṣàánú mi. Ọkọ yín ò ní kú. Ẹ̀yin náà ò ní kú. Ogun á padà síbi tí ogun ti wá. Ẹlẹ́rù ló máa gbẹ́rù ẹ̀. Àmín Jésù. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmín. Ẹ wò ẹ ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe. Ẹ jẹ́ kí tètè máa lọ. Èmi náà padà lọ sínú orí òkè àti lọ́ọ́ máa fọ̀rọ̀ wọn sínú àdúrà. Ó dáa kẹ́ bá mi kí wọn. Ẹ ṣé ma. Kò bá lára mu ni o. Kò bá lára mu ni o. Ọ̀rọ̀ ayé yìí máa lé o. Níbo láyé yìí wá ń lọ? Ìyá àbíyè. Ń bọ̀ o. People wanna take advantage of you. Sí ò sí nǹkan kan. Mo bá sí náà ni. Ẹ̀yin ni mo wá rí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bẹ́ẹ̀ ni. Mo ní ìṣòro kékeré kan ni. Ẹ wá gbà mí. Ẹ ní ìṣòro. Ẹ wá ní kẹ́ ẹ tọ̀ èmi wá. Ẹ gbọ́dọ̀ tọrú àwa wá. Ẹ̀yin ni yéyí ọlọ́mọ. Ẹ̀yin ni òkòrà bàǹdà tí sórí ọmọ aláìgbọràn pín sí. Ẹ̀yin lọ̀rọ̀ tí ń gbẹ́nu lédì tí ń dún yùmùyùmù. Irú àwa bò ẹ wò ìṣòro tírú yín bá yanjú tẹ́ ẹ yanjú láyanjú tì ó tún dọ̀dọ̀ Elédùà o àwa kéré nú ayé. Jábìyé ọjọ́ kí ló wà wájú yín. Ẹ wò mo rí yín ṣé ẹ rí àìríran rídìí ara yín ọ̀jẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe tó ìyá ni yín o kódà mo fìrù yọ yín mo fìrù yọ yín o irú àwa lẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀yin ìyá mi o. Jábìyé ọjọ́ kí ló ń bá yín sọ̀rọ̀. mo rí yín ìyá lẹ́jọ́ fáwa àwa bò ó àwa kéré o ẹ̀yin ni yeye tí gbọmọ lọ́jọ́ tó bá burú bírú kẹ̀rẹ́ tí máa gbọmọ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ pé ọ̀bẹ àmọ́ gbẹ́gbẹ́ báyìí kó gbé ku ara rẹ̀ ni ẹ̀ bá mọ bẹ́ẹ̀ ṣe tó tó bá ṣe pé ẹ gbé jíngí ńlá ẹ wọra yín ẹ wo bẹ́ẹ̀ ṣe tó ni ẹ mọ̀ pẹ̀lú àwa ọmọ báyìí la jẹ́ fún yín o bẹ́ẹ̀ ni ẹ mọ iye ara yín àwọn ò ní agbára kankan lẹ́gbẹ̀rú ẹ̀yìn. tó ṣẹlẹ̀ sí mi láyé ta ni wọ́n rò tèmi fún
mọ bí bàtà ń gbé tàmí lẹ́sẹ̀. Mẹ́mọ́ o, mẹ́mọ́ o. Ìwọ Ọlọ́run, ṣé nǹkan tí màá fi san fáwọn olórí mi nìyí? Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ igi mú ẹlẹ́dẹ̀ mà ti ń wọgbà. Gbogbo eré tí mo mọ̀ ni mo ti sá. Níbo ni mo wá fẹ́ gbé ọ̀rọ̀ ìgbà báyìí? Kíkú má má kojú olórí mi dà. Ọ̀rẹ́ yígún mi lójú o. Ìyẹn ni pé àìsàn kan yín tún le sí ni. Kò burú. Tọ́rọ̀ bá kọ òkè tó kọ ilẹ̀, ó tún níbi tá à ń gbé ká. Ibo làwọn tá fẹ́ gbé ká? Ìyàwó Olí, ibo làwọn tá fẹ́ gbé ká? Kò sí kankan tá a ti ṣe. Kò sí dókítà tó dé pé specialist àti invite tó ti wọ ọkọ mi, wọn ò fi kankan ṣe sí. Kàkàkà ọkọ mi ìyá tíṣe ló kàn lè ṣe, ló kàn get worse ni. Kò ló kàn dún bí ọkọ tí ò ṣiṣẹ́ mọ́. Kò burú. Ẹ̀yin ẹ ṣe kinní kan fún mi. Ẹ gbé ọkọ yín wá sí àyíká. Ká ṣe iṣẹ́ àgbà méje tó gbóná fún wọn. Ká ṣe ìràpadà fún wọn, ó dẹ̀ dá mi lójú wípé ara ọkọ yáyá. Ẹ̀yin ní kẹ́ má jẹ́ kó pẹ́ kẹ́ ṣe yẹn fún mi. Ẹ kúlé madam. Káàbọ̀. Ẹ kú jókòó ma. Kí n gbé wá sáyíká bí. Ilé o. Ẹ má tún. Òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀. Òkùnkùn kò lè borí òṣùpá, ó dájú. Ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo ìjọ mímọ́. Líà! Ẹ wò ó, ẹ gbé ọkọ yín wá sí àyíká ní kíákíá ká ètè ṣe ìràpadà tó gbóná fún wọn o. Ó dá mi lójú pé tá a bá ṣe ìràpadà fọ́kọ yín, wọn ò rí ìwòsàn. Ẹni tó wà nínú òkùnkùn tó ń tafà sí ìmọ́lẹ̀ ọkọ yín, ẹni tí ọkọ sí yín ti ara tiẹ̀ ká àdánwò, ó gbọ́dọ̀ wá fẹnu ara ẹ̀ jẹ́wọ́ fún yín. Àlàáfíà ni ti yín. Ogun èso níborí wa o, ìmọ́lẹ̀ ní tọmọ Ọlọ́run. Tó ṣẹlẹ̀ sí mi láyé. Àdùkẹ́, kó tó ń sọ yé mi. Ẹbí èmi náà kọ. Ọ̀gá ló fà á. Ní mo tó máa ṣe pé bó bá ṣe tán, bàbá mi ń gbé ìgò ọtí tó kù ẹ̀. Bá mi gbé ìgò ọtí ẹ̀ tó kù, mi ò kì í fẹ́ kí ọtí máa kù sínú ìgò, ó máa disappear bẹ́ẹ̀. Ẹyẹ. Ọ̀gá. Ẹ mà kí mu ọtí báyìí. Ọmọ, kò ń ṣe gbogbo ìgbà náà ni wọ́n máa mú rẹ̀. So yeah, but tó bá ti di time téèyàn fẹ́ celebrate by ó máa mú. I mean, contract ti tọ́nà ṣẹ̀ṣẹ̀ ṣe fún mi là ń mú eléyìí sí. Kò ń ṣe nǹkan téèyàn ṣe lójoojúmọ́. So mo kàn mọ̀ pé tí ìyàwó mi náà bá dé, a máa tún dáwọ́ ẹlẹ́ẹ̀kan sí tó náà máa jókòó. Tí wọ́n náà máa ìjókòó tá a ṣe máa sọ pé àkórí ìyànnísà. Ó ní mú lọ́la of course. Jẹ́ ká cheers nǹkan sí. Can we please? Ẹyá gbéra o, gbéra o. Ẹ̀rùgàlẹ̀ gbéra o. Òwèrè má yẹ. Gíláàsì ń gbúrọ̀ kanra wọn. Yes. Ọ̀gá, mo ti ń rọ̀ kan. Ṣé ní orí jáde ogún sí ti rúùmù àbí báwo? Tó sì ti rúùmù ni mo wà yìí. Tó sì rúùmù lélẹ́yìn náà.
Jerome. Òun ti ń kùn mí. Okay. Okay, ojú mi kàn dúdú ni. Ṣé wàá lọ sùn? Mo fẹ́ lọ sùn. Yeah. Fọládára. Ọ̀gá, mo ṣe Fọládára lọ́wọ́ àwọn ọdún yìí Àjọkẹ́ ni. Bọ́ aṣọ ẹ̀dí change body ṣe ń dájì. Ọ̀rọ̀ àpòwọ̀ náà tó fẹ́ ní bọ́dì ìbọ̀lá o. Kí ló ṣẹlẹ̀? Irú ìbàjẹ́ òní. Mo ń bẹ̀ sọ̀rọ̀ òde ń lọ wájú mi òde ń bọ̀. Kí ni rọ́bìṣì ẹ̀ náà Àjọkẹ́ ń gbà lábẹ́ gbogbo yẹn? Ṣé o máa dúró sójú kankan máa mì? Mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kankan. Ẹ jẹ́ kí ẹ lọ sùn jẹ́. Mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kan wá. Bẹ́ẹ̀ tí wá. Etí. Bẹ́ẹ̀ tí wá sẹ́. Ọ̀gá. Yé, mo dáhùn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí lè ṣe tó yẹ? Kí lè ṣe débẹ̀? Nǹkan tó lè kó ga síkì nìyẹn. Nítorí Àkọ̀yà wà lára mi. Olúwa o, kí ni gbogbo ilé, kí ni gbogbo wàhálà yìí? Ṣé ní tiwa ṣoore táwọn ọba ìtòrí Ọlọ́run? Wo Àjọkẹ́, ó bí báyìí. Mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ. Àmọ́jọ kí lọ́dọ̀ àbáyọ? Kí lọ́dọ̀ àbáyọ? Ṣé bẹ́ẹ̀ ni tó bá mọ àti jẹ́ olùlọ́gùn? Ó gbọ́dọ̀ mọ àti lọ rẹ̀. Ó yẹ kí lọ́dọ̀ àbáyọ? Kí lọ́dọ̀ àbáyọ? Torí ẹ̀ náà mo ṣe ń sáré káàkiri. Nítorí olórí àtàlánú mi lẹ jẹ́. Àti pé nígbà tí mo gbọ́ tí wòlíì sọ ní last time tó wá ẹ̀ wípé ẹni tó kó wàhálà sí wọn lára ìyá tó bá jẹ́ owó. Ó sọ bẹ́ẹ̀. Tó yẹ ni mo ṣe wá jẹ́wọ́ fún yín. Oríṣiríṣi ohun ló ń ṣẹlẹ̀. Òde ni mo ṣe wàhálà láti jọ nílé ayé yìí tá wà yìí. Ọlọ́run ló yé o. Àti àbẹ̀wò. Yes ma. Ọlọ́run á gbàdúrà wa. Àmín. Àní gbàgbà tí àdúrà. Àmín. Ẹ gbà omi ni. Tẹ́ bá ti dé ṣọ́ọ̀pù yín láàárọ̀ la, ẹ mú omi kẹ́ fi wọ́n gbogbo ilẹ̀ kẹ́tẹ̀ tó ṣílẹ̀kùn ṣọ́ọ̀pù rárá. Ẹ kọ́kọ́ fi wọ́n gbogbo ẹ̀. Tẹ́ bá ti wá sí ṣọ́ọ̀pù yín tán, ẹ tún mú ètò bá kù kẹ́ fi wọ́n gbogbo ṣọ́ọ̀pù yín. Ẹ wò ó, ẹ tà ní tà kọ́mọ ẹranko tó tà. Wàràwàrà báyìí lẹ́ẹ̀mọ́ ta. Àmín o. Ṣùgbọ́n ìyàwó lè ṣé ẹ̀ẹ̀kan yẹn náà ni mo máa lo gbogbo ẹ̀ tán àbí mo ṣe máa ṣe kù? Ẹ má lò tán lẹ́ẹ̀kan náà. Ẹ bá kọ́kọ́ lò lẹ́ẹ̀kan ẹ lò lẹ́ẹ̀kejì. Èlù lẹ́ẹ̀kẹta eléyìí tó bá kú ẹ tún gbé pamọ́ tó bá tún dìgbà míì tí nǹkan bá tún wú yín lójú ẹ tún lò ó ẹ mọ̀ lò kán tán lẹ́ẹ̀kan. Ó ti dà ẹ ṣe mo dúpẹ́ méje láti wà lórí àwẹ̀ àtàdúrà. Olúwa ṣagbára dọ̀tun mo dúpẹ́ o. Ṣùgbọ́n ìyá àdúrà báwo ni tàlà tí mo sọ fún yín pé mò ń là. Ṣẹ́yìn ò nígbàgbọ́ ní Ọlọ́run tẹ́ ń sìn. Mo nígbàgbọ́ o. Gbogbo àlákàlà ogun burúkú gbogbo ẹ̀ ló ti ṣẹ́ nínú ayé yín. Àmín o. Àmọ́ ẹ mọ́ faṣọ funfun sùn. Ibùsùn tẹ́ bá fi mọ́ sùn bẹ́ṣíìtì ẹ jẹ́ kó máa jẹ́ white kó máa jẹ́ kọ́lọ́kọ́lọ́ mọ́ torí gbogbo àwọn ẹ̀mí tó wà pẹ̀lú yín spirit yín ti yín pàápàá kó gbá kẹ́ mọ́ fi nǹkan kọ́lọ́kọ́lọ́ fara. Ó túmọ̀ sí pé gbogbo ibi tí mo bá ń sùn sí ó ń láti jẹ́ mímọ́ aṣọ tí máa fi bora ó ń láti jẹ́ mímọ́. Ó ti yé mi mo máa try. Àlàáfíà ni ẹ ṣé o mo dúpẹ́ o ẹ dúpẹ́ ó dàbọ̀. Yes ma. tó ń ṣẹlẹ̀ yìí. Hello ìyáàfin Fọládára àlàáfíà ní fún yín o kí ló ṣe yín tóhùn yín gbọ́n lórí fóònù báyìí irọ́ ni o ìyẹn ni pé ọmọ ọ̀dọ̀ yín jẹ́wọ́ wípé òun ló ń fi àìsàn tó ń ṣe ọkọ yín ṣe wọ́n hallelujah 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 ògo ni fún Olúwa ẹ wo nǹkan kẹ́kẹ́ ní kẹ́ ṣe fún mi yín tó fi lé mú fẹnu ara ẹ̀ jẹ́wọ́ fún yín ẹ̀yin ẹ mọ́ bá mi mú bọ̀ ní àyíká ilé Olúwa ká gbọ́n gbogbo ogun tó wà nínú ayé ẹ̀dànù mo dẹ̀ nígbàgbọ́ wípé láti wákàtí yìí lọ láti ìsìn yìí lọ ọkọ yín ti bẹ̀rẹ̀ sí ní rí ìwòsàn ẹ máa mú bọ̀ láyìíká àlàáfíà ní fún yín. Tẹríba ẹni òkùnkùn tẹríba
tẹríba sásí àrọ́sí tẹríba tẹríba ẹ̀mí Akọ̀yà tẹríba gbogbo igi ló ní tẹríba fún afẹ́fẹ́ lóko tẹríba lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà fún ìránṣẹ́ yìí ká yọ kúrò ní ogun òkùnkùn tó wà nínú ayé ẹ̀ ká lé ẹ̀mí Akọ̀yà tó ń bá gbé tó ń bá sùn tó ń bá jí ká lè jáde àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o gbogbo ẹ̀mí òkùnkùn nínú ayé ìránṣẹ́ yìí ó yá kó máa jáde gbogbo ẹ̀mí òkùnkùn ẹ̀mí ìfàsẹ́yìn ó yá kó máa jáde ó yá máa fà jáde ó yá kó máa jáde aláwọ̀ pálọ̀ṣẹ̀ yìí ní orúkọ ti Jésù Kristi gbogbo ẹ̀mí àjẹ́ ẹ̀mí oṣù ẹ̀mí Akọ̀yà nínú ayé kó máa jáde Jésù Kristi Olúwa wa. Ẹ wò ó a sùn gbàdúrà ilé ẹ̀kọ́ sí àní ìránṣẹ́ gbọ́dọ̀ rí ìṣẹ́gun ni ẹ jẹ́ ká gbé gbogbo ẹ̀mí òkùnkùn tó wà nínú ayé torí òkùnkùn gbọ́dọ̀ borí ìmọ́lẹ̀ ó yẹ fi sínú àdúrà. Bí orúkọ Jésù Olúwa wá tú wọn sílẹ̀ Olúwa tú wọn sílẹ̀. Ó yẹ kó máa jáde àní àgbà orí lórúkọ ti bàbá àbẹ̀mí òkùnkùn lórúkọ ti ọmọ àbẹ̀mí òkùnkùn lórúkọ ti èmi mímọ́ wọ́n gbé ẹ̀mí òkùnkùn náà ilé ìránṣẹ́ àyè sí ìgbà Jésù kó gba ìṣẹ́gun kó rí ìtúsílẹ̀ àní ẹ̀mí Akọ̀yà kó máa jáde bẹ́ẹ̀ ni kò rí Jésù Olúwa wa àmín Jésù ẹ̀mí mímọ́ ẹ wò ó Ọlọ́run ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sí àyíká ẹ̀ Olúwa ń ṣiṣẹ́ ìrànlọ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ àní ìránṣẹ́ yìí lẹ́yìn ló gbọ́dọ̀ gba ìṣẹ́gun ni àní ìránṣẹ́ gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ lẹ́yìn ni wọ́n tún kẹ́gbẹ́ Jésù wa lẹ́ẹ̀kan sí ká ní ẹ̀mí burúkú ká ní ìjìnà kó má dúró ní àyíká àti àyíká àdúrà lórúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa àní ìránṣẹ́ yìí gbogbo ẹ̀mí burúkú ẹ̀mí pàtàkì ẹ̀mí Akọ̀yà ẹ̀mí jáde 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 ẹ̀mí mímọ́ ẹ̀fọ́ jáde bẹ́ẹ̀ ni Olúwa wí. Oh yes. Olúwa wa àmín àmín Jésù hallelujah 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 adúpẹ́ lọ́dọ̀ náà Olúwa ti ṣe ìṣẹ́gun fún Olúwa ti ra ìpadà ó yá ẹ gba ìmọ́lẹ̀ ìlọ́wẹ̀ kẹ́ lọ tọ̀ sórí àpáta omi ìṣẹ́gun tá a ti ṣe ilẹ̀ fún ẹ mú ìránṣẹ́ yìí lọ ẹ lọ fi omi ìṣẹ́gun wẹ̀ a sì nígbàgbọ́ pé ó ti rí ìṣẹ́gun. Wo arábìnrin gbogbo ogun tó wà nínú ayé ẹ ó ti jáde ní wákàtí lọ ẹ kàn ní láti máa wá sí ilé Ọlọ́run kẹ́ wá máa fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run ọba kẹ́ wá máa fi ọpẹ́ fún kẹ́ wá máa yìn lógo kẹ́ ẹ darapọ̀ mọ́ wa níbí báyìí kẹ́ má bàa padà sínú òkùnkùn àti wàhálà nínú ayé yín mọ́ àlàáfíà ni fún yín ẹ lọ fi omi ìṣẹ́gun wẹ̀ àlàáfíà ni fún yín. Màmá mi ò ráyè tọ́jú mi rárá kò sí nǹkan tí mo ṣe fún wọn báyìí tó tẹ́ wọn lọ́rùn àìmọye ìgbà làwọn kan ti bá mi lájọṣepọ̀ tí bá pè màmí tí mo ṣàlàyé fún wọn wọn ò ní gbà mí gbọ́ wọn ní irọ́ ni mò ń pa kódà gbogbo bí mo ṣe ń wá sọ́dọ̀ yìí tí bá délé báyìí wọ́n tún nà mí ní wọ́n ní ìrìn òṣè ni mo rìn lọ bí kì í jọ̀dọ̀ yìí ni mo wá. Àjọkẹ́ Ma. Ó ti tó ọkọ mi sinmi ẹkún wo kò sí bí wúrà ṣe lè dára tó tí ò ní lànà kọjá ayé ló ṣe kọ́hùn tó fi dákún sómi ayé ló ṣe iyọ̀ tí wọ́n fi dà sí yẹ̀pẹ̀ ayé ló bínú ẹ̀dú tó fi gé ka ẹ̀kọ́ ẹyọkan ọkọ mi àjọ máa rìn àjò kan mọ́ ọ̀rẹ́ wa. Àjọkẹ́. Màmá. Mi ò fẹ́ kó o bẹ̀rù o. Ṣòro ohun tí mo fẹ́ gbé fún ọ yìí. Igba Akoya là ń pè. Akoya. Bẹ́ẹ̀ni. Bó ní kọ̀kún bá kọ̀kún, oníkèrè àṣì. Asákàdí lórúkọ tá à ń pe Ifá. Àrìkàdí lórúkọ tá à ń pè Ṣù Ọ̀dàrẹ̀.
àríkádìkàdì lórúkọ tá à ń pè yín ìyá mi òṣòròǹgà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá gba ẹnu mi ṣàṣẹ lónìí. ẹ ṣeun ẹ̀yin ìyá mi Àjọkẹ́ màmá o ti dobìnrin lónìí o. Àjọkẹ́ ọmọ ń dà ọmọ yẹn kùnà ọmọ ọ̀gbádà fẹ́dà bẹ́ẹ̀ náà lórí pérégede Àjọkẹ́ àdúpẹ́ mo dààmú fa mo ṣe wàhálà gan o àmọ́ ju gbogbo ẹ̀ lọ Àjọkẹ́ Àkànní sì ṣe gbó nǹkan tó bá ń fún ọ ó sì ń mú mọ́ra ò lè sọ fún mi. Màámi àìmọye ìgbà ni mo máa ń pè yín tí màá fẹ́ sọ tinú mi fún yín ṣùgbọ́n ẹ̀ kì í fún mi láyè gbogbo tí yín kò dúpẹ́ kẹ́ lọ sọ́jà kẹ́ lọ fún ọdún mẹ́ta ọdún mẹ́fà ẹ̀ bójú wẹ̀yìn gbogbo àti mọ́tẹ́ pè yín ẹ máa ní gbogbo tó bá ṣe fún mi kí n fara mọ́ ni ẹ rí tèmi rò kí lẹ fẹ́ kí n ṣe. ẹ má bínú ẹjọ́ mi kọ́ owó náà kú mọ̀ pé bórí òru ẹnu ò jẹ́ lọ́rọ̀ mi bí má fi yún sí ọ dákun má bínú. èmi ò má bínú ṣùgbọ́n ọjà yín ó ṣe pàtàkì ju ọmọ tẹ́ bí lọ. òun rò bẹ́ẹ̀ ni ìwọ ló pàtàkì jù. tí kì í mọ̀ tán irú tó olóògbé sára ọ̀pọ̀ o ọ̀pọ̀ tákànjì fi bá lọ ọ̀pọ̀ fa. ìgbà tí rẹ pé gbogbo ìgbà tó ń ṣẹlẹ̀ tí mo bá pè yín fún mi láyè kò sẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ ju ìyá Bímbọ́lá lọ òun ló dẹ̀ fún mi lágbára yẹn. sí kò náà mọ̀ kó tó bá wọn. mi ò mọ ohun. agbára ń pọ̀ tí mi pàdánù ọkọ mi ó pọ̀ àmọ́ adúpẹ́. bó wà ní báyìí tó sì wà lára rẹ náà. Ọlọ́run ti ṣeun ó ti ṣẹ́gun fún mi gbogbo ẹ̀mí ó ti lọ ó ti bá tiẹ̀ lọ. ó ti kó lára rẹ bó ló ṣe kó. àdúrà náà ló débẹ̀. àdúrà lẹ lé lọ Ọlọ́run ṣeun mo dúpẹ́ orí mi mo dúpẹ́ tó jẹ́ ṣe wàhálà lásán lórí ọmọ wọn mo dúpẹ́ èmi tí mo jẹ̀yà náà ni ó jẹ́ ń jọ́rọ̀ rẹ Àjọkẹ́ mi ò rente ojú rẹ wá ń bìsàbìsà báyìí. orí ọ̀fẹ́ Ọlọ́run. ilé ìwò ló lọ fẹ́ lọ báyìí. Màámi ẹ lè ràn mí lọ sí ilé ìwé. jọ dáríjì mi àṣìṣe ni àṣìṣe pátápátá ni kò sí ẹ̀dá tó kọjá àṣìṣe ni kò kágbá ọtí ló dé fà ìdùnnú ló tì mí lọ síbi ọtí tì mí lọ síbi àṣìṣe ló tì mí lọ síbi àdánwò kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ṣe wà láyé kò dálẹ́nu jọ̀ọ́ dáríjì mi láti inú ọgbà ẹ̀wọ̀n mo lè ṣèlérí fún ẹ wípé tí máa fi kúrò láyé mi ò tún jẹ́ ṣe orí ẹ̀ mọ́ I will never ever disrespect you again. I will never do such a thing. Ó dùn mí o. Ó dùn mí gan-an. Kí ni mo máa ṣe? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà. And Àjọkẹ́ ọmọ yẹn try gan. Yeah. Mo dúpẹ́ lọ́wọ́ tẹ́nu. Apart from wípé ó dáríjì mi, mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àdúrótì. Ó ṣe tó fi mí sílẹ̀ nígbà àdánwò, nígbà ẹ̀wọ̀n. Ó ṣe mo dúpẹ́. Àjọkẹ́ náà wá ń kọ́. Ó ti lọ sọ́dọ̀ màmá ẹ̀. Ó ti padà lọ sọ́dọ̀ màmá ẹ̀. Nígbà tá a pàdé, sọ fún mi òun ò ní ìyá, òun ò ní bàbá, òun ò ní mọ̀lẹ́bí. Bó ti gbà tó mọ yẹn tó sọ story ẹ̀ fún mi nígbà tí gbogbo kíní ìṣẹ̀lẹ̀. Babe, that girl has been through a lot. Ọmọ yẹn ti go through a lot. Gbogbo nǹkan tójú ẹ̀ rí lọ́wọ́ stepfather nígbà tó wà lọ́dọ̀ màmá ẹ̀ torí ẹ̀ ló ṣe sá kúrò nílé. Gbogbo pé wọ́n fẹ́ ti bàbá lájọṣepọ̀ and everything. Wọ́n wá pàdé nìkan tó fún ní agbára Akoya tó jẹ́ pé ọkùnrin kọ́kùnrin tó bá gan rí ẹ̀ tí inú ẹ̀ ò bá dùn sí ọkùnrin yẹn ó máa ṣàgbákò àìsàn máa ṣe àti ibẹ̀ ló ti máa kú. Adúpẹ́ pé tiwa ò já síkú. Ló wá ṣe.
Once again, I'm so sorry. You know I love you so much, right? You know I love you too. And I love you more. And I love you very much. You're welcome. Oríṣiríṣi ohun ló ń ṣẹlẹ̀ o nílé ayé yìí tá wà yìí. Ọlọ́run ló yé o. Kábíyèsí ló yé o. Níbo la mọ̀ tá ó gbọ́rọ̀